ajé ni mo pè kó wá bá mi gbé. Ajé owó ni mo pè owó ni mo pè wá bá mi gbé o. Mo mọ orúkọ tájé ń jẹ́, mo mọ ohun tájé ń jẹ́. Ọwọ́ ẹ̀pẹ̀ wáyọ̀ ni owó sí. Ìgbàlẹ̀ ni o, ìgbàlẹ̀ ni o, ìgbàlẹ̀. Àti mo súnmọ́ tí mo gbogbo ilé mi ò rí ìgbàlẹ̀. Ẹ̀rùbọ̀ ọjọ́ yín dáadáa, mo ti fún yín ìgbàlẹ̀ yẹn. Mo ní ilé báwo? Ṣé mi wà ní làákàyè ni àbí mo dàgbà jọjọ́ orí mi lọ sí mi fi mọ̀ nǹkan tí mò ń ṣe ni? Mo ní mo ti fún yín ìgbàlẹ̀ ẹ̀ tí ì dá padà fún mi. Ẹ̀dùn wá sọ fún mi pé kí n lọ wọnú ilé. Gbà tí ìṣọmọ kékeré àbí mo jẹ́ ọmọ primary àbí mo jẹ́ ọmọ primary 2 ní tó ń ká bídí. Mo máa dáhùn náà máa jẹ́ ìṣìgbàlẹ̀ ìyá o. Ẹjọ́ ṣó mọ̀ nǹkan tó ṣe tí bá ti fún yín máa sọ. Mo ti fún yín mi rí inú ilé. Hello. Why are you people shouting here? Kí ló ń ṣẹlẹ̀? Àǹtí mo sún ni mo yá ìgbàlẹ̀ lọ́wọ́ wọn. Mo dẹ̀ ti dá padà bí wọ́n ti wá gbàgbé wọn mọ́ bọ́ ìṣọwọ́ ẹ̀ nítorí mo wọnú lé sí mi ò rí. Òun mo dẹ̀ ń ṣàlàyé fún wọn tí wọ́n dẹ̀ wá ń sọ di pé bí pàtẹ́ pé ó jọ ọ̀rọ̀ ìgbàlẹ̀ yìí lọ. Do you mean because of ìgbàlẹ̀? Just ordinary broom, 500. That is why you are using your own piece to disturb our own piece here. Tó ẹ̀jẹ̀ ká lè sọ ẹ̀jẹ̀ ká lè ṣe ẹni tí tó wù wá. Why? Kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ ẹni tó mú mi pọ́n ẹ lélẹ̀ ẹni tó jẹ́ kó sọ̀rọ̀ sí mi lélẹ̀ tí n bá ń ṣe òun ni irú wọ̀ yóò ní máa wẹnu sí mi lára tó ń parí 500 ó ṣe 500 naira ẹ̀ náà bọ́ síta. Ẹ ṣàbà mi. Ṣé èmi ni mo pariwo? Èmi mo pariwo. Jọjọjọjọ mi bá ti ń wálé ni omi ìṣẹ̀láyè tiẹ̀ ilé ni rárá. Ẹ wò ó lọ sọ mí lẹ́nu. Kí ló dé kó pàápàá? Ẹ kò bá sí ọ̀lẹ́ ládùúgbò lábí àbí kí ló dé kó pàápàá? Àǹtí mo sún kí ló ṣẹlẹ̀? Ẹ wò ẹ máa wòran tí ìyá sí nífa. Ọmọbìnrin yìí ni náà. Ó ní ìwáyẹ nígbàlẹ̀ ní ìjẹta. Mo fún ẹ nígbàlẹ̀ ìgbà tí máa fi dé láti ibi tí mo lọ ilẹ̀ ṣíṣú ní àná tó yẹ kí mo tún jí jáde láàárọ̀ àná ọjà aláfẹ́wá mo sáré jí lọ lánàá kí n tó padà náà ilẹ̀ túṣú mi ìráyè gbálẹ̀ ìsìn tí mi dẹ̀ lọ́bì kankan pé kí n dẹ̀ tún lé ṣe o kí n gbálẹ̀ kí n gbá ìka ni mo ní ìwà bẹ́ẹ̀ pé kò fún mi nígbàlẹ̀ ló wá sọ fún mi ní ìsìn pé o ti fún mi nígbàlẹ̀ mi ò mọ nǹkan tí mò ń sọ ni. Ṣé ìgbálẹ̀ ló fa gbogbo argument ìbáyìí? Ọ̀rọ̀ ìgbálẹ̀ ni. Èmi ní ìgbálẹ̀ kò ń ṣe ìgbálẹ̀ ẹ̀kan kì í ṣe méjì kò ń ṣe mẹ́ta ẹ wá lọ mẹ́yẹ̀ kan bẹ́ẹ̀ tó bá wù yín kẹ́ mú bẹ̀ ṣe gbọ́. Ẹ ṣe jàre. Ìyá àbèjì ẹ mú condition tẹ wà tọrọ bá rí bá ẹjọ́ máa pera yín tùbí inú bí ẹjọ́ máa sọnù dájú àbí ẹ má bínú. Young woman, can you see what is happening? Because of 500, ìgbálẹ̀ just broom 500. When they pariwo, they are using their own piece to disturb our own peace. Ṣé ìkà tó dá nìyẹn? Ó ṣe mú jáde òun pariwo látẹ̀kọ́ pé máa mú jẹun máa fún wọn 500 naira kọ́ bà pọ̀ kó mú 500 naira jáde níwọ̀n tó pọ̀ ìyàwó ẹ̀ ló ń bọ ẹ nínú. Mo ti sáṣọ mi síta gbangba. This is an insult. Ṣé èmi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn yóò gbọ́? Gbogbo ẹ ti níyànjú ẹ fi wọ́n sílẹ̀. Ẹ fi yá mi. Oh God. Wo ọlá ìwò jẹ́ sọ fún ìyàwó ẹ̀ ọlá ẹni tó jẹ lẹ́ni ni tó o bá ṣe ọlọ́rẹ̀ yà sílífà ó jẹ́ máa kúnlẹ̀ kó máa kí. Kí ló wá máa ṣe? Wo ọ̀nà aláboyún ẹ wò ẹsẹ̀ lọ sínú aláboyún ọ̀nà ẹlẹ́sẹ̀ ni. If you try that, you will know that I don't go for boss. Ẹ wọ́n ti yanjú gbogbo ẹ̀. Kò sí kàtà mi lọ́sẹ̀ jà. Mo lè bá yẹn jẹ̀ṣẹ́. I'm not saying that you are a woman. Wọ́n láti yanjú ẹ̀. Ọ̀rọ̀ tí nǹkan ti gbà mójútó bá ẹ ṣáà máa kọrí mọ́ mi lórí. Okay, sí wàhálà. Ó yá já máa lọ nílé. Ìgbàlẹ̀ ni. Ṣé ìmọ̀nà tẹ fẹ́ gbà ibi ti wọlé o? Nígbà tí tẹ tún gbà ẹ múra sí. Ìgbàlẹ̀. Àfi ń gbàlẹ̀. Bàbá sáyé lẹ́ ń ṣe yìí. Mo bí mọ́tò kó lọ́dọ̀ yín lánàá. Mo dojú ọ̀nà mọ́tò èjì ti yọ nísàlẹ̀ mọ́tò. Wíwíwó ní dáadáa yẹn. Gbogbo ń tẹ̀ ń sọ yìí kọjọ́ tèmi ọ́ọ̀bù la bá yín change báwo lọ́ọ̀bù ṣe papọ̀ mẹ́ńjì tẹ́ńjìn bá yọ kì í sọwọ́ tèmi ọwọ́ èbó ní kẹ́ lọ́ọ́ bèrè pé kí lọ́ọ́ yẹ ẹ́ńjìn ẹ sọ̀rọ̀ sí mi bíi pé mo jọ mi kí ló ṣẹlẹ̀. Ẹ wá bàbá ẹ̀dá kẹ́ gbọ́kàn tí mò ń sọ. Ẹ̀dá kẹ́ gbọ́kàn tí mò ń sọ. Mo gbé mọ́tò kó mi lánàá. Àná yìí mo sì gbé mọ́tò kó o. Mo gbé mọ́tò lọ́wọ́ jọ̀nà. Kí méjì ó jábọ́ lábẹ́ mọ́tò kí ló ṣẹlẹ̀? Wọ́n lè jí ẹ́ńjì màá sì jábọ́ lábẹ́ mọ́tò ṣe eré ni. Ẹ ṣe tẹnu mọ́ mo ṣe eré àgbàlagbà ni mí tí bàbá yín ti ṣe kò sọ pé kí n má mojú orí mi ọ́ọ̀bù ni mo change ọwọ́ mọ́tò ni mo bá yín ṣe kò débi ẹ́ńjìn ẹ kò kí lẹ̀ ń ṣe báyìí sí náà. Ṣẹ́gbẹ́ ti ṣe èrè. Ó dàpọ̀ orí ibú sásọ sórí wáyà ẹ̀jẹ̀ jíká. Òfò sásọ sórí wáyà ẹ̀jẹ̀ jíká. Ó dàpọ̀ ti ṣe èrè àbí. Atọ́kùn bọ́kọ̀ ara yé àmọ̀nà òun mọ̀ lọ. Òjò orí tẹ́ṣe ní táṣe tó lóògùn ẹ̀jẹ̀ ara yín. Ìṣìyàn rẹ̀ fẹ́lẹ̀ ẹ̀ pàṣẹ kó kíláàsì kan. Tó yẹn lè wà níbi iṣẹ́ mọ́tò. Ẹ bá yàn ṣe mọ́tò. Ẹ kò gíláàtù ṣe ṣe èrè ní. Ẹ ṣe ṣe èrè ní. Àyíláyé ló dàbí àtọwọ́ ọ̀nà kí iye wọn wo bí àfi tó fẹ́ ya wèrè.
ṣe rí nǹkan ọkọ tí mo lè ṣe fún yín pé kó tó di ọ̀la kẹ́ ẹ lọ bí tí mọ́tò mi wà kẹ́ ẹ lọ bá mi tún mọ́tò mi ṣe àìjẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá dé tẹ̀sán gan ọlọ́pàá ó béèrè ọ̀bù ni mo ṣe ṣé mo dé bí ẹ́ńjìnì ni. ókè ó ti yé mi ìgbà tẹ́tí sórí bí lógo opay bó ti mọ̀ pé èlé sórí rẹ mọ́ tó bá ti bí yín da ẹ mọ̀ bá mi ṣe mọ́tò mi yín fi hàn yín pé ọmọ sójà ni mo jẹ́ ẹ wò má fi sójà gbé yín kò mí rírà pẹ́ ti ṣe rè wá kó fò síbò yìí ẹ mọ̀ bá ṣe mọ́tò mi. tí mi ṣe ẹ́ńjì tí mi ò ṣe ẹ́ńjì tí mi débi ẹ́ńjì ni ọ̀bù ni mo ṣe jí ọ̀bù 2005. kí ló gbogbo rẹ̀ dáadáa báyìí ṣètò ọjọ́ ọmọ sójà náà ni gbogbo eré ìṣe pọ̀ báyìí. ọlọ́run kí ni mo kò báyìí gan kí ló ṣẹlẹ̀ sí mi báyìí sẹ́mi nìkan mọ̀ ń bẹ nínú yáàdì yìí ni báyìí. àrò ló wà ń bẹ̀ wọn ò pariwo lé lórí rí kí ni tèmi báyìí mo ṣe ọ̀bù ẹsẹ̀ mọ́tò wọn lẹ́yìn ìjábọ̀ wọn sì pariwo lé mi. mo dáràn. kí ló ṣẹlẹ̀ gangan gbogbo wa àjọ jókòó àjọ ṣe mítìn ó dẹ̀ dùn mọ́rán mọ́ná yìí o gbogbo àjọ sọ ní pé ká dáwó ká tún ṣé ó tẹ́yìn lọ́rùn bí gbogbo lè ṣe wà ní. abúlé kan tí bàbá mi jẹ wọ́n tẹ́lẹ̀ ni tó fi jẹ́ pé òun ló fẹ́ fi gbà padà èmi ò nífẹ̀ẹ́ sí gbogbo eléyìí o. ọkùnrin èmi náà mọ gbogbo nǹkan tẹ́ ń sọ lóòótọ́ gbogbo nǹkan tí wọ́n ẹlẹ́fẹ́ fi owó tún ìlú lè ṣe àmọ́ lẹ́nujọ́ mẹ́ta yìí sanwó nìkan lọ tẹ́rín fún wa ni ẹ wò kẹ́ẹ̀dẹ̀ máa wo dáàdì tí kò ń sin wọ́n ti dèrò ọ̀run tó ẹ pọ́n wà láyé ní tẹ́ bá béèrè lọ́wọ́ wọn mọ̀ pé a kì í jẹ owó ìbò àmì gan ọdún tí tó tá máa sanwó a máa sáré sanwó yẹn sílẹ̀ torí irú nǹkan báyìí náà dẹ̀ ni bọ̀n kọ́kọ́ rí bákan fún bàbá yìí lẹ́nujọ́ mẹ́ta yìí ni a máa fún yín lówó yẹn kàn fún wa nígbà díẹ̀ a máa san. èmi ò nígbà díẹ̀ kan tí mo fẹ́ fún yín on the 20 oṣù yìí nǹkan tó bá fi lè mú kọjá on the 20 oṣù yìí màá kó sójà wọlé wọn á lé yín pa àtẹ̀yìn àtọkọ yín wọn á lé yín pa ẹsẹ̀yìn ò ní balẹ̀ kúrò nílé. èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. tọ́ba ń lọ lọ́lọ́. a máa san ọwọ́ tá a dé gbèsè náà la máa san. ó ṣe kókó ó ṣe pàtàkì nínú ayé ọmọ ènìyàn. èyí ló ṣe o mo gbádùn oúnjẹ yẹn pọ̀. dúpẹ́ rẹ ni tó bá yẹ kó fara balẹ̀ ni kí n bẹ́ẹ̀ sí àwọn dẹ̀líkéèsì tí mo fẹ́ bẹ́ẹ̀ sí ìwọ gan wà tún gbádùn ẹ̀jú kọ̀ọ̀kan ṣọ́ọ̀tù jẹ ọlọ́run. kọ̀ọ̀kan ṣe lè yóò kọjá go wo tọ̀lá jiná tó bá dọ̀là ń tù wá jẹ. mo ń bọ̀ international number kọ́ yìí àjọ̀dún mi kọ́. international ni o. hello. báwo ṣe wà. ẹ̀gbọ́n mi Bílíkì látọjọ́ yẹdẹ wàá gbàgbé mi síbí. ṣé èmi kọ́ mo pè é ni tí mo bá pè é sí ọmọ ní ọgbàgbé ẹ láti pè ta ló gbàgbé ẹ ṣùgbọ́n èmi mo pè é sí. ìyàwó mi kọ́ àtàwọn ọmọ mi olúwa ṣeun tẹ́ ẹ pè mí tẹ́ ẹ rántí mi látọjọ́ yìí ẹ ṣé mo dúpẹ́ o. kíkọ ṣé o ti ṣe international passport ẹ. international passport mi ní international passport. o ti ṣe international passport ok gbogbo fẹ́ kí o náà wá sílùú òyìnbó ń bí mi. ṣé lóòótọ́ ẹ̀gbọ́n mi ẹ ṣé mo dúpẹ́ o. ó mọ̀ kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi kan wà tí ó ń ṣe international passport máa pè lálẹ́ yìí so má ti bá sọ̀rọ̀ máa fẹ́ ní nọ́mbà ẹ̀ kí wọ́n náà pè kó lọ rí lọ́jọ́ Monday ó máa sọ gbogbo nǹkan tó máa mú wá everything tó máa mú wá ṣáà fún láwọn ìwà ìlẹ̀ fún lówó ẹ̀ ní máa fún lówó ẹ̀ ẹ̀sùn mo rí kíní travelling kan tí mo lè fi mú wá sílùú òyìnbó bíbá ẹ̀ ni. ẹ wo Ọlọ́run bá mi dé ṣẹ́yìn ládé ni gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́ lé lọ́hùn ó máa yọrí sí rere ni ẹ kórè kó wálé lágbára Ọlọ́run o ẹ ní kú sájò bí èéfì o ẹ ṣé gan ẹ̀gbọ́n mi ẹ ṣé mo dúpẹ́ ń máa retí ìpè yẹn ẹ ṣé Olúwa ṣeun. ṣẹlẹ́gbọ́n àgbà tó wà l'Amẹ́ríkà ló pè mí. ẹlẹ́gbọ́n àgbà ló pè mí. ẹlẹ́rìí o ti jẹ tẹ́tẹ́. èmi náà máa di ronú òyìnbó. wọ́n ní mo bá ẹ yọ mo bẹ́ẹ̀ yọ o. ṣó ti rí báyìí pé gbogbo nǹkan téèyàn bá ń ṣe kó nígbàgbọ́ nínú Ọlọ́run kó dẹ̀ nígbàgbọ́ nínú ara ẹ̀ apẹ́ kó tó jẹ. kò ní jẹ́ bàjẹ́. bẹ́ẹ̀ ni o kò ní jẹ́ bàjẹ́ mo bẹ́ẹ̀ yọ ọ̀rẹ́ mi. àwọn apàdé láyìíká ọ̀rẹ́ mi ò ṣe o kú bẹ̀rẹ̀ mi o ẹlẹ́dàá mo máa dúpẹ́ o ládùúrú ìyá tọmọbìnrin yìí ń jẹ ó dáa kéèyàn nígbà. ò bá filé mi ṣe bùgbé.
Arísìkí Bùrújí ọ̀rọ̀ ọ̀hún lálá káyé fohùn rere wá mi rí mo ní láti lówó dandan. Jáde Sílífà ẹ wà tí bàtẹ́ ti dé ẹ kò dákẹ́ ni inú yín ò dùn mo tún gbóúnjẹ fún yín ibi tí mo gbóúnjẹ sí náà mo ti padà bá ẹ jẹun látàárọ̀ tẹ́ ti dé. Ṣé mo dúpẹ́ ẹ wò ẹ bá mi sọ̀rọ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ilé ò gbà. Mo mọ̀ kò sí tí ń bọ̀ lókè ilé ọgbà mo fẹ́ para ní. Kí lẹ sọ? Ẹ fẹ́ para yín. Dáàdì Sílífà èmi ò fẹ́ o èmi àti yín lájọ bí àwọn ọmọ yìí o àdẹjọ máa tọ́ wọn ni kò sí nǹkan tó ṣẹlẹ̀ nílé ayé tí ò ṣẹlẹ̀ sẹ́lú ìkan rí wàrà òde sílé ni wàrà ń bọ̀ lọ́la. Ṣebí kí wàrà lè dé náà ńlá ṣe ń ṣiṣẹ́ mo wá ṣiṣẹ́ mi ò rérè iṣẹ́ jẹ lóde gbogbo pọ́blẹ́mù ilé ayé yìí ó wá concentrate sọ́dọ̀ tèmi nìkan bí kan bá ṣe ń kú òní kejì ń dé bí kan ṣe ń kú òní kejì ń dé kí ni mo ṣe fún wọn. ọmọ tí ò tó mi wá ń sọ̀rọ̀ sí mi torí owó ká ní mi ò ṣiṣẹ́ ní ìsìn agbọ́yàn á nítorí mo jọ́lẹ̀ ni kí tí mo fẹ́ ṣe. Gbogbo ẹ̀ náà àfi tàdúrà ò bá tó àdúrà kì í pọ̀ jù a máa fọ̀rọ̀ wá sàdúrà rẹ̀. Apá ò ṣe san mọ́ mo fẹ́ kà lórí tọ́jú ọmọ. Ẹ má sọ bẹ́ẹ̀ èmi àti yín lájọ bí wọn èmi àti yín lájọ bí mi àti ìjọba tọ́jú wọn ni kò sí kó tó máa ṣe yín lágbára Ọlọ́run ẹ wò ẹ má sì mí dúpọ sọgọhun ṣé ẹ mọ̀ pé tíyàn bá para ẹ ó máa jẹ̀bi láyé ó máa jẹ̀bi lálùkì àmọ́ ni ṣé wá rí ẹntẹ ló sọ̀rọ̀ sí yẹn ó rún lòun létí ni mo mọ̀ pé gbogbo tó ṣẹlẹ̀ sí wa yìí ọ̀rọ̀ tán ni ìtàn la máa fi pa lágbára Ọlọ́run ejò má ronú mọ́ ó sì mọ dúpẹ́ ó yẹ wà lọ jẹun. sẹ́nu mi máa ràn jẹ́ bẹ́ẹ̀ irọ́ má ṣe bẹ́ẹ̀ o má ṣe bọ́dà ní sọ́dọ̀ má ṣe bẹ́ẹ̀ yá máa lọ jẹun má jẹ. ẹ má para yín o. ó bá filé mi ṣe bùgbé Arísìkí Bùrújí. Ẹ kú iṣẹ́ Olúwa sà. ọ̀rọ̀ ọ̀hún lálá káyé fohùn rere wá mi rí. Yes sir. Èyí tí mo rí ní tẹ́ ẹ̀rẹ́rìn yìí ó dá mi lójú pé ìròyìn ayọ̀ kan ń lè mú wá fún mi. Bẹ́ẹ̀ ni sà. Ṣé kìí ṣe pé ẹ ti lóyún? Òye ò tí ìyá ẹ wo Olúwa ṣeun ṣé wọn pé Ọlọ́run ọba o Ọlọ́run olújọ mi mo máa kú iṣẹ́ Ọlọ́run dábìrà nú ayé mi lénìí oore tí mi ò fọkàn sí azin tí mi ò nírò rárá lọ́lọ́run ṣe fún mi lénìí ẹ rántí pé mo sọ fún yín pé ẹ̀gbọ́n mi kan wà lóyìnbó. Bẹ́ẹ̀ni tẹ́ni wọ́n ti wà ń bẹ̀ láti bí 20 years ago pé tá a bá pè wọ́n wọn ò gbé kọ̀ èmi ò ṣe wulẹ̀ pé wọ́n ṣe ti delete number wọn ni torí pé mo rí pé wọn ò ní wúlò lára wọn ò ní àǹfààní kankan lára tán lè ṣe fún mi bí àwọn èèyàn pè wọn ò ní gbé bí ẹbí pè wọn ò ní pé ṣàdédé lẹ́nìí ni mo bá rí kọ́ wọn bẹ́ẹ̀ ni sà lọ́sàn-án n bá wo fóònù pé nọ́mbà òkè òkun lélẹ̀ kí ló ṣẹlẹ̀ bá jẹ́ wọn ni nọ́mbà ní àwọn báwo ni nǹkan ṣáà ní àdúpẹ́ o kí ló ẹ rántí mi lé ní Olúwa máa ṣe òun o nọ́mbà ní kan tó ń ṣe pè mí fún ni pé ṣé mo ní passport international passport mo ní international mo ní mi ò ní o ọ̀n tó bá dọ̀la àwọn máa ní kí n pè èèyàn kan àwọn ṣẹ̀ máa sọ pé kẹ́niyẹn kó pè mí fúnra rẹ̀ pé mo máa lọ bẹ́ẹ̀ nìyẹn ní ọ́fíìsì pé wọ́n máa mú mi lọ sí immigration office a máa lọ ṣe passport wọ́n dẹ̀ máa bá mi ṣètò bí mo ṣe máa wọlé ọmọ apply fún visa fún mi. Ọmọ ìgbàlà kí hallelujah. Hallelujah. Ọmọ ìgbàlà kí hallelujah. Hallelujah. Ọmọ ìgbàlà kí hallelujah. Hallelujah. Ẹ̀yin Olúwa lógo. Ògo. Ẹ̀yin Olúwa lógo. Ògo f'Ẹlẹ́dùmarè. Olúwa ṣeun. Tèmi ò bá lè dúpẹ́, á jẹ́ pé mi ò mọ̀re. Tèmi ò bá lè dúpẹ́, á jẹ́ pé mi ò mọ̀re. Ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti kú, ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti lọ. Ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n, ọ̀pọ̀ ló ṣe fáìn bàrà kiri. Tèmi ò bá lè dúpẹ́, á jẹ́ pé mi ò mọ̀re. Ohun tí àwọn màláíkà ń kọ níwájú yín ni. Olúwa ṣeun. Agbára Ọlọ́run
etí tẹ́ tí wá fi gbọ́ ohun ayọ̀ yìí ẹni fi gbọ́ bànújẹ́. Àmín olórúkọ Jésù. Bí ẹ̀mí mímọ́ ọba láàyè bó ṣe fi ọwọ́ tán ọkàn wọn tí wọ́n fi pè yín. Nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí ẹ̀dá tí yẹ́ ẹ̀sẹ̀ máa fi ń dinú kò ní ṣẹlẹ̀ nínú ìrìnàjò náà. Àmín lórúkọ Jésù. Àmín. Àmọ́ ẹlẹ́kùnrin ayé nìjánu. Títí tí ọ̀rọ̀ ètò travelling náà tó máa fi bọ́ sí tẹ́ máa fi lọ ẹ gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀dá láì kọ́kọ́ mọ̀. Ǹjẹ́ mọ̀ wípé ní bí ọ̀sẹ̀ bí méjì sẹ́yìn tí a wà ní Sunday service tí mò ń sọ fún àwọn ọmọ ìjọ wípé ẹ̀mí mọ́ Ọlọ́run bá láyé ní ká torí ọmọ ìjọ kan ṣe ìṣòro mo rántí ìṣòro ọjọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ ni èmi náà nípinnu ẹ̀ mo ṣe àjọṣe ni. Ṣé mọ̀ wípé ọ̀pọ̀ àwọn èèyàn wá bẹ́ẹ̀ ni tó gbé wọn nígbàgbọ́. Ṣé mọ̀ pé nínú ìṣòro yẹn náà tẹ́ bá tún fi ọkàn bá àwọn prayer point tí mò ń pè lọ mo ní nínú ìjọ yìí nínú ìgbẹ́jọpọ̀ yìí nínú ìṣòro yìí ẹ̀mí mọ́ Ọlọ́run bá láyé fi hàn mí wípé a mú mi rí ìrìn àjò ní ẹsẹ̀ ọmọ ìjọ yìí tí ò ń ṣe ìlú aláwọ̀ dúdú tó jẹ́ ìlú aláwọ̀ funfun yìí tí ń ṣe ìlú òyìnbó àṣẹ nítorí ní Ọlọ́run ṣe ní ká ṣe ìṣòro ọjọ́ mẹ́ta náà. Nítorí mi ni o. Ọmọ ìgbàlà kí hallelujah. Hallelujah. Ẹ̀yin Olúwa lógo. Ògo f'Ẹlẹ́dùmarè wá ṣeun. Ọlọ́run máa tó ti wá ń dùn inú kò ní pa yín lẹ́kọ̀ọ́. Àmín lórúkọ Jésù. Orí náà wá bá yín kalẹ̀. Àmín. Ṣé wọn pé gbogbo nǹkan tó dá báyìí ló máa ń fẹ́ àdúrà. Bẹ́ẹ̀ ni sà. Ètò tó kù dé ká tún fi àdúrà. Bẹ́ẹ̀ ni sà. Ẹ máa tẹ́tẹ́rẹ́ o. Títí tí pásítọ̀tì máa fi tó yín lọ́wọ́ tí ẹ máa fi lọ ẹ má jẹ́ kí ẹ̀dá láì kọ́kọ́ gbọ́. Ṣé ti gbọ́? Mo gbọ́ sà. Ṣé ti gbọ́ mi? Àgbọ́yé. Ẹ̀wúlẹ̀ ẹ̀ka gbàdúrà. ó bá filé mi ṣe bùgbé àrísìkí burújí ọ̀rọ̀ ọ̀hún ńláńlá káyé fohùn rere wá mi rí mo ní láti lówó dandan o. Ẹ káàsán. Ẹnu ọ̀nà yín mo ti ń bọ̀ yìí ẹ sílé. Bẹ́ẹ̀ ni o mi ò sí Nàìjíríà mo ti travel out. Ẹ sí Nàìjà mọ́kẹ́. Mo wà lábúrọ̀dù Ẹ wá sọ fún wa ṣó yẹ kó rí bẹ́ẹ̀ gbà ó lẹ máa dé. Èmi kẹ̀ padà wá sí Nàìjíríà kẹ̀ èmi ò wá Nàìjà mọ́ o mo gbẹ́ ní wá síbí báyìí ni. Ẹ má fàwàdà ṣe yẹ̀yẹ́ jàre wá tẹ̀pà bíi ti báwo àwa ti yín béèrè yín lẹ́nà gbogbo àmì sí yín náà ṣáà máa wọn ti yín ládùúgbò yìí everybody fẹ́ rí yín kí lẹ fẹ́ tẹ̀pà kí lẹ ń tẹ̀pà ẹ máa bọ̀ nílé jàre àwọn ẹrù yín ṣì wà nílé náà bí mo ṣe ṣí window yìí mo rí pé gbogbo ẹrù yín ṣì wà yín tẹ̀ fí ìpè bóyá kàn sáré travel lọ sí ìlú yín ni mi mọ̀ pé ti lọ sílùú òyìnbó àǹtí bó tún level ti change báyẹn ẹ bá mi kẹ́gbọ́n yẹn bá mi kẹ́ everybody o ṣó tutù ọ̀pọ̀ jù ṣàbọ̀ tutù mu iṣẹ́ torí kan bá. Ọlọ́run ní ṣe lè wọ tiwa náà lágbára Ọlọ́run. tí n bá jẹṣẹ́ yẹn kò lè wọ̀ o inú ayé láyé ń gbé. ọ̀rọ̀ mi ò yé mi mọ́ o ẹni àfinú palẹ̀ ìtàlẹ̀ ń jẹ ni ẹni àfitọ̀pasẹ̀ jẹ́sẹ̀ jẹ́yàn gbogbo tẹ̀ ní ṣe náà mú sí ẹni ọmọ I don't know what I can do again nísìn aṣògùn ògùn òṣìṣẹ́ ẹni ọmọ tó bẹ́ẹ̀ ṣe mú báyìí kò sówó kò sí nǹkan kan ẹni níjọ́ méje ọjọ́ tí ń lọ bí ṣé ò tún máa péjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lọ báyìí. Basilifa. mo dá yín lóhùn. Basilifa. Bí bá sọ̀gùn fún yàn tí ọ̀fà ṣiṣẹ́ wòmí wọ́n pè ní kúndọ́ náà ọjọ́ náà ni wọ́n lọ rè sinmi èmi mà ní. tọ́dọ̀ mi ò ṣiṣẹ́. ọmọ tí àbí tó fọjá àràpá ó dàbí ipá ọ̀dà kan wòmí èmi ò lo oògùn sí o oògùn ayé ìjọ mi lè lò mo sọ̀gùn fún ọ ní òṣìṣẹ́ ìwọ ni kò yẹra rẹ wò iṣẹ́ tí mo fún ọ bẹ́ẹ̀ mo ṣe lò sóò lò bí mo ṣe ní kò lò. mi ṣe wá nílò bẹ́ẹ̀ tí sọ fún mi ti fún yàwó mi ìgbàlẹ̀ yìí gbogbo inú ilé ibi tá à ń sùn láti gbà ọ má fi gbàtà o kò sì fi kàn lẹ́ńtà kí wàá lọ fà tá a fi lówó. Basilifa ifá ò ní balẹ̀ kọ́ mọ́ sọ̀rọ̀. bóyá irọ́ mi ò ní mi jiyàn mímì kọ́ òun fa ó lè dóògùn tó ti expire lẹ́sìn fún mi. èmi àfi bọ́ ní kí ọba gbọ́ fádìkà ló mọ́mọ́ tí mò ń ṣe mọ́mọ́ sẹ́ tí mo gbé fún ọ ọmọ pé sẹ́ tí mo gbé fún ọ iṣẹ́ ńlá ni kódà kété tó ti lọ́dọ̀ mi èmi rò pé yóò ti dáa fún ọdún báyìí lọ ni kódà kó o sì dé ó yẹ kó o bù mí lówó ni. kò dáa fún mi rárá èmi náà ti rò gbogbo gbàtẹ́ sọ mi pé yóò dáa fún mi màá lámàlú mo tó gbà tí n bá fi lè lówó báyìí mo gbọ́dọ̀ ra mọ́tò fáwọ́ èmi gan ọlọ́kadà dé gbé ra kẹ̀kẹ́ fáwọ́. ọ̀la Basilifa mo dáhùn. ó kú ní bàárò èmi sọ fún ọ mo tún sọ mo tún dúró lórí ọ̀rọ̀ tí mo sọ iṣẹ́ tí mo ní kò sí bí mo ṣe ní kọ́ ọmọ lò wálẹ̀ tí mo fún ọ ọ̀dùn bẹ́ẹ̀. alóhun ni mo lo. alóhùn bẹ́ẹ̀ sẹ́. ti gbọ́ èmi ò dá yíyàn ibi tọ́rọ̀ mi kù sí báyìí gbogbo àwọn tí mo yáwó lọ́wọ́ wọn tí mo fi wá sóògùn gbogbo ní ń dà mí láǹbá
mo tún ń yá owó mo tún fi ń san gbèsè mo ń jẹ gbèsè san gbèsè yẹ́rí pé nǹkan ti ṣe mí kí ni mo lè rí tí máa lówó lọ yín ẹ yá mi láwọn èyí tí mo fún yín ẹ yá mi díẹ̀ padà kí n lọ san gbèsè kí n máa fún yín lówó yín díẹ̀ kí n báwo bí gbèsè bá tẹ̀ tí kò lọ́rùn mi mo fún yẹn. kí babaláwo yá ọ lówó. ẹ yá mi nú owó tí mo fún yín. kò ní ṣẹlẹ̀ n tèmi fẹ́ kó o ṣe pé mi lélẹ̀ kété tó o bá ti dìde yà yín ìwọ gbalẹ̀ lọ lè béèrè lọ́wọ́ obìnrin rẹ̀ ìgbálẹ̀ tí mo fún ọ tí wọ́n mú fóun lé ibo ní fi ń gbà sọ ọmọ pé mo kì í lọ pé wọn ò gbọdọ̀ fi gbálẹ̀ ìgbàta. àní ò fi gbàtà kò fi gbàtà ẹ bọ́ bá ti wàá fi gbàtà náà ebi bọ́ bá yẹ kéèyàn ní bí 1 billion ebi yóò sì ní bí half a billion àwárí kankan báyìí. ọ̀dà wọ́n jẹ́ alákùnjìnà lọ́ọ̀rì mú gbalẹ̀ wọn wá ìgbálẹ̀ tí mo fún ọ lọ́ọ̀rì mú wá. ìní ọ̀tá ń wá. lọ́ọ̀rì mú wá. abẹ́ ìwà wo nǹkan ìwọ lọ́ọ̀rì mú gbalẹ̀ òun wá èmi tí mo ṣe nǹkan fún ọmọ tí mo ṣe fún ọ lọ́ọ̀rì mú gbalẹ̀ òun wá bọ́ bá mo dé yẹn bóyá mi mọ̀ ń parọ́ ni bóyá ìwọ ni àṣírí yóò tú láàrin àwọn méjèèjì. ìyá sì lè fà mo tún ń bí ọ lẹ́lẹ́ẹ̀kejì ìgbálẹ̀ tí mo fún ọkọ. ṣé bóun ni mo fi ń gbanú lé gbogbo yàrá ni mo fi ń gbà. mo fi ń gbanú lé ẹ kí ló dé tó fi gbàtà. bíbẹ́ yìí náà ní kí n má fi gbàtà. ọ wá fi gbà. mi ì fi gbàtà o. irú aláwọ̀ ọmọ wa ńlá ẹ̀ alákànmọ́ ńlá kò sí dá èèwọ̀ ní nílẹ̀ Yorùbá ìgbálẹ̀ téèyàn bá fi ń gbá inú ilé ibi téèyàn sùn èèyàn gbọ́dọ̀ fi gbàtà. dáàdì sílífà ìgbálẹ̀ ta fi ń gbàtà ó wà lẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ ta fi ń gbàtà mi ṣáà lè fi gbálẹ̀ lẹ́yìn lẹ́yìn instruct mi pé ó ní kí n máa fi gbá gbogbo àyíká tá a bá ń jẹ́ sí kitchen o tọ́lẹ̀tì o yàrá yín o mo ìfigbá yàrá yín. irú aláwọ̀ ìta gbangba mo bára mi lójú àlá mo kàyà sókè báyìí má kékeré lọ fa òpèlè àbí wọ́n ti fi gbálẹ̀ gbàtà ni lọ́mú gbálẹ̀ wọn àjẹwò. ṣé ta fi ń gbanulé. ta fi ń gbanulé. wa mo fẹ́ wò ó ní. ìmọ̀lẹ́ tó dàgbà báyìí máa parọ́ pé mi ò fi ìyàlẹ́ ìgbà mi lẹ́yìn ìgbà. àdáńkọ́ àdároko àdáńkọ́ àdárodò àdáwàmọ́ ọ̀fà àdáwàmọ́ òjé fúrídẹ́gbọ́n adíá fún ẹlẹ́kọ̀ọ́ dèrè eléyìí tí ó dọlọ́rọ̀ kálẹ́lẹ́ tó lẹ́ ǹjẹ́ ẹlẹ́kọ̀ọ́ dèrè ṣe bó olóòdèrè orósọ dúdú ẹlẹ́kọ̀ọ́ dèrè orósọ pupa ẹlẹ́kọ̀ọ́ dèrè ó fàkó títì dí ẹlẹ́kọ̀ọ́ dèrè ó lékenkà ẹlẹ́kọ̀ọ́ dèrè ṣe bó olóòdèrè. ṣé mo wá jèrè nígbà tẹ́ ń wò mí ṣé mo rèrè mo jèrè kankan lọ́dọ̀ yín. ọ̀ lè jèrè. ẹ má ṣe pẹ̀lẹ́ mi o. ọ̀rọ̀ èpè kọ́ yìí. kí lè jèrè mo ti wá bá yín o. yín tó fi lè jèrè rè ìgbálẹ̀ tí mo fún ọkọ ló mú wá. ẹ tún gbọ́sẹ̀ ṣé mo járòbó ni ebe mi mo lọ rà gbálẹ̀ mo sì mú dé ẹ bá mi ṣe nǹkan sí ẹni a máa lọ fi gbánulé àfi gbánulé àrówó tẹ́ ẹ bá mọ ṣe ẹ sọ fún mi kí mi gbà fọlọ́run pé tó kádàrá mi nù ẹ wá sọ pé gbálẹ̀ kọ̀ ń kọ́ yìí ni. Basilifa. mo ń dá yín lóhùn. Basilifa. ò ń pe fálékè. èmi ò pe fálékè ẹ̀yin ni mò ń pè lékè. ò ń pọ̀ pẹ̀lú lè. ẹ má ẹ kọ̀rẹ́ tiẹ̀ mò ń pe agbélédàfá ẹ̀yin lẹ̀ dá torí mo fún yín lówó bẹ́ẹ̀ èmi ò ní ẹ̀dọ́wọ́ mi padà ẹ̀yin lẹ̀ dá. Basilifa. ẹ ń kí ló dé tá a lówó ẹni bàbá ti tẹ̀sán fi gbanulé á lówó àfi gbanulé á lówó mo wá bá ẹ wo bí èmi ò tiẹ̀ wá bá ìgbálẹ̀ tẹni mọ́ àmì tiwa kò sá sojú tù ẹ̀. Basilifa ìwọ gangan ló ń fọwọ́ fa òwò ara rẹ sẹ́yìn ìwọ ni. lọ́nà wo. o ṣeun ṣe bóyá mo ń parọ́ bóyá mo ń parọ́ ìwọ náà fojú ara rẹ ó fi kan ní tí mo sọ báyìí ojú rẹ dá. kẹ́kọ̀ọ́ la gbóhùn àgógó dùgbẹ̀dùgbẹ̀ la gbóhùn àkèrègbè tọ́mọ wá ṣubúrú ra wọn ohun òkèrè nífọ̀ gbogbo ẹ̀ bá fojú ọmọ wa sì mú rìn kàràkà bẹ́ẹ̀ já ńlá bá sọ lómi àrílé omi bí kọ̀ǹkọ̀ bá sọ lódò àrílé odò ìgbálẹ̀ ajé tí mo fún bàbá Sílífà ibo nìgbálẹ̀ náà wà bó lọ̀nà ìgbálẹ̀ náà ṣe rí ọ̀yá làhámì ní bàtà kélódùfẹ̀ kedere ọ̀hún dà. èmi mọ̀ ọ́ tó mi bá ti ń wálé ni omi ìṣẹ̀láyè tiẹ̀ ilé ni rárá. ẹ wò ó lọ sọ mí lẹ́nu kí ló dé kó pàápàá ẹ kó bá sí ọ̀rẹ́ mi ládùúgbò ní kí ló dé kó pàápàá. àti mo sún kí ló ṣẹlẹ̀. ẹ wò ẹ máa wòran tí ìyá Sílífà ọmọbìnrin yìí ni náà. ó ní ìwà yẹ nígbàlẹ̀ ní
ìjẹta mo fún ẹ nígbàlẹ̀ ìgbà tí ma fi dé láti tí mo lọ ilẹ̀ ṣíṣú ní àná tó yẹ kí mo tún jí jáde láàárọ̀ àná ọjà aláfẹ́ wá mo sáré jí lọ lánàá kí n tó padà náà ilẹ̀ túṣú mi ìráyè gbálẹ̀ ìsìn tí mi dẹ̀ lọ́bì kankan pé kí n dẹ̀ tún lé ṣe o kí n gbálẹ̀ kí n gbá ìka ni mo ní ìwà bẹ́ẹ̀ pé kò fún mi nígbàlẹ̀ ló wá sọ fún mi ní ìsìn pé o ti fún mi gbálẹ̀ mi ò mọ nǹkan tí mò ń sọ ni. ṣé ìgbálẹ̀ ló fa gbogbo argument ìbáyìí. ọ̀rọ̀ ìgbálẹ̀ ni. èmi ní ìgbálẹ̀ kò ń ṣe ìgbálẹ̀ yẹn kan kì í ṣe méjì kò ń ṣe mẹ́ta ẹ wá lọ mẹ́yẹ kan bẹ́ẹ̀ tó bá wù yín kẹ́ mú bẹ̀ ṣe gbọ́. ẹ ṣe jàre. ìyá àbèjì ẹ mú condition tẹ wà tọrọ bá rí bá ẹjọ́ máa pera yín tùbí inú bí ẹjọ́ máa sọnù dájà bí ẹ má bínú. Young woman, can you see what is happening? Because of 500, ìgbálẹ̀ just broom 500. When they pariwo, they are using their own piece to disturb our own piece. Ṣé ìkàtú dá nìyẹn? Ó ṣe mú jáde, òun pariwo látẹ̀kọ́ pé máa mú jẹun máa fún wọn 500 naira. Kọ́ bá pọ̀ kó mú 500 naira jáde. Níwọ̀n tó pọ̀ ìyàwó ẹ̀ ló ń bọ ẹ nínú ilé. Sister Mosun. Yes, sir. Ṣé ẹ bínú pé mo pè yín kó láàrin ẹ̀yin àtàwọn ẹ̀mẹ̀wá yín tẹ́ wà ńbẹ̀? Rárá sir. Èmi ni mo rán Marcus pé kó bá mi pè. Bí mo ṣe wà ní ilé àánú tí mò ń gbàdúrà fún àwọn àlejò tí mo ní ẹ̀mí mímọ́ Ọlọ́run bá láyé fi ìran kan hàn mí nípa yín. Ìdí nìyẹn tó jẹ́ kí n rán Marcus pé kó bá mi pè yín. Ẹ má bínú fún ìbéèrè tí mo fẹ́ béèrè. Rárá sir. Nǹkan àjèjì wo ló wà ní àkàtà yín tí ò ń ṣe pé ẹ̀yin lẹ ní tó jẹ́ wípé bóyá ẹ bá yàn gbà tọ́jú tó ṣì wà lákàtà yín ni o àbẹ́ ẹ̀yà tẹ̀ tí ì dá padà ẹ ronú sí dáadáa. Mi lérò pé nǹkan àjèjì kankan wà ní àkàtà mi kò sí nǹkan kan tó jẹ́ ti ẹnìkan tó wà lákàtà nǹkan kan ṣo tí mo lérò pé ó jẹ́ nǹkan àjèjì tó wà lákàtà mi kò ju ìgbálẹ̀ tí mo yá lọ́wọ́ wọn níbọ̀ mi lọ. Ìgbálẹ̀. Bẹ́ẹ̀ni sà. Ṣé ìgbálẹ̀ ṣì wà lọ́dọ̀ yín àbẹ́ ti dá padà? Mi ti dá padà ó ṣì wà lọ́wọ́ mi. Ó ṣì wà lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ni sà. Ó dà. Bẹ́ẹ̀ bá ti wá délé ẹ tún lọ rò tó pé ìyàtọ̀ sí ìgbálẹ̀ yìí nǹkan míì tún wà tẹ́ ẹ yá tẹ́ ti dá padà torí látara pé nǹkan yìí wà ní àkàtà yín àmúmirí pé nǹkan yìí fẹ́ jẹ́ nǹkan olùlànà fún yín débi pé gbogbo àwọn ọ̀nà tó ti tì gbogbo àwọn oore tí ẹ fọkàn sí gbogbo àwọn oore tí ẹ nírètí ó máa wọlé ní kíákíá kódà bí ẹ̀mí mọ́ Ọlọ́run bá láyé ṣe fi hàn mí bẹ́ẹ̀ ni àmúmirí pé látìgbà tí nǹkan yìí ti wà ní àkàtà yín ní afẹ́fẹ́ àlàáfíà afẹ́fẹ́ àwọn oore àwọn àmì kankan tí ń farahàn fún yín ní àwọn nǹkan tí ò kì í ṣẹlẹ̀ sẹ́yìn ìbádára ìbásùn kẹ́ máa ti dá nǹkan yẹn padà báyìí o títí tí gbogbo rẹ̀ tó máa fi tó yín ní ọwọ́ ó ṣeé ṣe kó jẹ́ ìgbálẹ̀ tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó sì ṣeé ṣe kó má jẹ́ ìgbálẹ̀ àmọ́ tẹ́ bá ti délé ẹ lọ ronú sí dáadáa kò jẹ́ ẹ̀ lọ ẹ ṣé mo dúpẹ́ sà. èmi ló ń lo ṣe ìyá àdúrà. àfi ń gbálẹ̀ àfi ń gbálẹ̀ àdẹ̀fi ń gbálẹ̀ ilẹ̀ la fi ń gbá ìgbálẹ̀ ooo tọ́ba ń lo láyé. ẹ ká sọ o ẹ ká sọ o a fẹ́ràn gbálẹ̀ o ẹ ká sọ mà. jẹ́ kí n bá wọn ní o. Èwo lẹ fẹ́ bá wa ra o. Ìgbálẹ̀ lẹ fẹ́ àbí ìgbàta? Ìgbálẹ̀ ni mo fẹ́. Ìgbálẹ̀. Mo ń bọ̀ ẹni sùn. Ok, ẹ bá ń yẹlé ìwọ. Ẹ ṣe ẹ rí kókún dáadáa. Èlò. 500 naira. Ẹ ṣe máa o. Ẹ ṣe. ọwọ́ àyẹ̀pẹ̀ wáyọ̀ ní owó sí. ò bá filé mi ṣe bùgbé. Arísìkí Bùrújí. Ta ni yẹn? ọ̀rọ̀ ọ̀hún ńláńlá káyé fohùn rere wá mi rí. Ta ló wà ńbẹ̀? mo ní láti lówó dandan o. Ẹ wọlé. Ẹ rà mà tẹ wà pa wọn pa àwọn bẹ́ẹ̀. Ẹ ṣe wọn jọ. Kò tọ́pẹ́ ẹ ṣe mọ̀. Àwọn dádì nǹkan. Ó ti jáde àtàwọn ọmọ bàbá mi. Ó dà bẹ́ẹ̀ ẹ kú iṣẹ́. Ẹ wò ó mo ní wá dá ìgbálẹ̀ ọjọ́ òní padà fún yín. Àǹtí Mosun bàtà ń ṣàlejò ara wa ibà nígbàlẹ̀ mi lè èmi ti yọ̀ǹda ìgbálẹ̀ ìfún yín. Ẹ má jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ọmọbìnrin yẹn ló múnú bí mi ẹ má jẹ́ n ṣe bẹ́ẹ̀. Mo ti gbọ́ pé láti ìjọ yẹn wọ́n lẹ́yìn àti ẹ̀ ìyá àbèbè kì í sọ̀rọ̀. Èmi àti ẹ̀ á lè kíra ni o ọ̀sán àtòru náà dẹ̀ lè pàdé mọ́ ẹ wo ọmọbìnrin yẹn ó múnú bí mi gan ni pẹ̀lú àdúrà tí mo ṣe fún
tó yẹ pé tó bá nídìí nǹkan báyìí tó bá ti pè mí báyìí níṣe mò ń ṣe fún un ṣé nítorí ipò tí mo wà lọ́wọ́ báyìí ló wá fẹ́ máa gùn mí gàràgàrà bẹ́ẹ̀ yẹn. tí mo sún kò sí nǹkan kan lè ayé ẹ̀wò bí n tí báyìí nílé ayé yìí èdèjọ ẹ jẹ́ kó tán nígbà tẹ́ bá jalè tí ó bá tán ìgbà wọlé tó fẹ́ jà mí inú ilé kan náà lájọ wà kó ní búra wá jẹ́ a máa ṣẹra wa máa dáríjìra wa náà ni. ẹ wo ìtorí pé mi fẹ́ kémi àti ẹ̀ka tún jà mí mo ṣe fẹ́ kó wà láàyè tiẹ̀ kó máa bá tiẹ̀ lọ kémi náà dé máa bá tèmi lọ mi ìfẹ́ wàhálà ẹ̀. ẹ má bínú ejò ẹ jẹ́ kó tán ejò ẹ máa kíra yín. mo ti gbọ́. ẹ ṣe. yes ma àmọ́ ṣá o mi ì lè kọ́kọ́ kí o èmi kọ́ ni mo máa kọ́kọ́ kí. àti mo sún ọmọ olúbo ni yóò dẹ̀ pẹ́ lágídí. ọmọ aláro ni mímí ìnàgá ànágídí ńlárò. ẹ wo ẹ má wọrí màá bá yàbí sọ̀rọ̀ wọn máa kí èmi náà ti bá wọn sọ ètò ojú òtọrọ náà àwọn náà dẹ̀ ti gbé ṣàmùkú wọn ń ṣalápọn náà. ẹ wo ìgbálẹ̀ ẹ̀ líle ẹ gbà má. ẹ máa mú gbálẹ̀ lọ kò sí nǹkan tó mẹ́bi sí. mo ti ra míì. o ti ra gbálẹ̀. mo ti ra gbálẹ̀ míì. ẹ ṣé mo dúpẹ́ o a máa rí yín bá. ẹ ṣe bá ń kí bàbá tó bá dé. wá gbọ́ tó bá ti kí yín kẹ̀ dáhùn. mo gbọ́ yín mo ti gbọ́ yín ẹ ṣé. ó dàbọ̀. Kí ni mo ṣe? Kí n tú sí ni. Ìgbálẹ̀ tí mo gbé mo níyàwó mi ò gbọ́dọ̀ mú kúrò nílé. Òun náà mo sì béèrè lọ́wọ́ ẹ̀ pé ìgbálẹ̀ dà òun ló fún mi lélẹ́yìí. Ṣé bó ní mò ń parọ́ ni? Ṣé bó ní mò ń ṣe kíni? Ṣé bó ní mò ń fún wọn mo gbè ní? Ìmọ̀ bàbá, ìmọ̀ àwò, ìmọ̀ pé lóògùn. Wálé àwọn ló bọ̀jẹ̀ tí babaláwo mo pè é. Èmi ló bọ̀jẹ̀. Kò ní dá fáwọn tí máa ti ló bọ̀jẹ̀. Ìyàwó ló bọ̀jẹ̀ tí ó. Mo kọ́ fá mo bò fún mo bò gbè mo mọ̀ pàdé àwọn ọlọ́jà lórí tètè ojú mi tó lé ojú mi tó kù. Èmi. Mo dára. Ẹ wo mo. Kẹ́gbà jọ. Ọlọ́lé. Ẹni ọba dà fánù ni ẹ fi kó mo fẹ́ lọ bá ìyàwó mi ní ẹtí ọ̀tá lónìí. Ọwọ́ abẹ́rẹ́ sí nílùú ìyàwó rẹ̀. Ọmọ ṣe wò. Kéwèkéwè yíyọ lẹ́nu. Ọmọdé ń dà ọ́ láàmú. Pẹ̀lẹ́ èjì mi. Ọ̀rọ̀ èjì kọ́. Àgbà ò kọ́gbọ́n. Èyí lè dàgbà 200 years kọ́mọ̀ ní làákàyè. Làákàyè rẹ̀ òkú tó bá kún tó ní wọn ò ní bọ̀ sọ̀rọ̀ nísìnyí kọ́ wá dìde kọ́ lọ́n gbalẹ̀ lọ. Bẹ́ẹ̀ni, ṣé tọ́kàn lọ́rọ̀ rẹ mú? Ó dà kí ló kàn báyìí. Ó yẹ kó o béèrè wípé kí ni solution, kí ni tọ́kàn. Ó béèrè kó dìde Ọlọ́run lọ. Kí ló kàn báyìí? Mo fẹ́ mọ tó kàn báyìí. Nítorí yẹ kó o fi síwájú, òfin káyì. Bàásílífà. Bàásílífà pa mí. Bàásílífà pa mí. Bàásílífà. Oríire olè. Àmín. Ọ̀nì kàgbàkọ̀. Àṣẹ. Sórí solution kan tó kù tó lè ṣe òun rè. Àwárí báyìí lóbìnrin wà nǹkan bẹ̀. Sórí ìgbálẹ̀ tí mo kọ́kọ́ fún wọn gbìyànjú kó pa kan. Bàásílífà, ìgbálẹ̀ tí mo kọ́kọ́ fún wọn kí n mú ní kó ṣe. Kí n wá kan. Wá kan. Bọ́ ọba ti lè rí tó mú lọ́dọ̀ mi nísìn, àmọ̀ dábàá tó ṣe. Ṣùgbọ́n tó ọba rí ìgbálẹ̀ òun, ó lé o. Ẹ má sọ lélẹ̀ rẹ̀. Ó lé o. Ẹ má sọ. Jẹ́ sọ díẹ̀ ń bẹ́ẹ̀ tó lè mọ̀. Ọ̀dà mo ti dákẹ́. Ẹgbẹ́ máa fàyà tí kò fálànú kèrè àyà fẹ́. Ọlọ́run jẹ́ afáyà tí ó ṣàánú àwa. Ọlọ́run jẹ́ afáyà tí ó ṣàánú àwa. Ṣé báyìí mi ti fẹ́ rí ẹ? Bí mo pẹ́ràn kó ni mo pàdé. Mo rò pé èèyàn gidi nígbà tí mo pàdé ẹ̀ mo kó yá àjàyè mi ọ̀dá ni. Tí yóò bàyè mi jẹ́ ni. Wọ́n láàrin àti ẹ̀. Lónìí náà ni gbogbo ọ̀tàn. Sákìsàkì ó dáǹdì. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. Ìwọ o sì máa yé mi ọba jẹ́. Bí mo ti wà iná o sáwọ́ ọ kí n bá dáadáa kú àbí. Kí ni rárá? Kí ni rárá mẹ́? Sẹ́mi ọ̀sán fọ́pọ̀ àgbọ̀dọ̀ mú gbalẹ̀ kónú lé. Máa fi gbánu lé mú sọ́fọ́. Sọ fún mi pé ìgbálẹ̀ yẹn wà very important. Mo rò pé ẹ̀kọ́ mú wálé kí n kò máa fi gbánu lé pé torí ó máa ń dán lẹ́ẹ̀lẹ́. Ìgbà tí mo ní máa fi gbálẹ̀ lẹ̀ ṣé bí instruction mo fún ọ. Ṣé mo wá ní kó fún yàn? Ayé mi ti ta ìṣẹ́ṣẹ́ mi mo jìyà mo wò pé ó yẹ kí ìyá yóò dópin jọ kan mo wá ṣe wàhálà lọ tí wọ́n mọ́ tójú mi ti rí. Mo wo wájú ìwòrìwò fún èmi ò rí bí mo wo ẹ̀yìn ìwòrìwò fún èmi ò rí bí mo wo agbede méjì ìwòrìwò fún mo róhun bí okùn mo róhun bí idẹ adíá fún ọ̀wọ̀n eléyìí tí ṣe yèyé òfin ǹjẹ́ ọ̀wọ̀n pàbídà kọ́ sọ bí dire. Arákùnrin, n táwọn alálẹ̀ fi hàn mí
wọ́n fi ń yé mi wípé ọ̀pọ̀lọpọ̀ ìyà ti jẹ ọ́ àwọn alálẹ̀ fi yé mi pé ọ ti dààmú jìnnà. ìyà ń jẹ mí lọ́wọ́lọ́wọ́. wò mí agbélédafá lè bí jẹ́ agbẹ́yìnkùlé mọ iye odò tó wù bí èèyàn bá sunkún dọ́dọ̀ mi dandan ni kó lu àrò rẹ̀ rìn jáde bẹ́ẹ̀ ni. jíjẹ́ mi náà ọ̀rẹ́ ni ẹ dákun kẹ́rin mi máa jẹ́rìn ẹ̀gì kan jẹ́rìn gidi kẹ́rin mi máa jẹ́rìn wèrè kọ́kọ́ jẹ́rìn tí ó wà láti inú ẹ̀ ṣàánú mi wọ́n ròyìn yẹn fún mi náà mo fi wá ẹ wò tí n bá ní ìyà ló ń jẹ mí mò ń pákéjì ara mi ni àti ìyá àti bàbá níjọ ń jẹ mí papọ̀ mo ń ṣiṣẹ́ mo wá ń ṣiṣẹ́ bí ẹni tí ò jẹ́ nǹkan kan mo níyàwó mo lọ́mọ mi ìrówó tọ́jú wọn bẹ́ẹ̀ tí ń wò mí mo ti gbìyànjú àti para mi bí ẹ̀mí jẹ tí èmi ti fẹ́ máa bá tèmi lọ. èèwọ̀ gbèsè. mo ti fẹ́ kú ònú ayé wàhálà. má bá wọn sanrú aṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ èèwọ̀ ni o ipòkípò téèyàn bá wà láyé èèyàn gbọ́dọ̀ para rẹ̀ bí èèyàn bá para rẹ̀ olúwa rẹ̀ ó jẹ dẹdẹ ìyàwájú Elédùmarè mọ́lẹ́rù bẹ́ẹ̀ mọ́ kò dáhùn. ìgbà tí ìyá yìí wá pọ̀ nǹkan èèwọ̀ ìgbà tí wọ́n sọ fún ọ̀rẹ́ mi kan náà lọ́wọ́ obìnrin ló gbà mí mọ̀ràn pé kémi náà fi kí n lọ wo kádàrá mi wò ẹ dákun ẹ bá tún pín mi yàn bórí mi bá burú ẹ bá wórí gidi kẹ ẹ gbélé lọ́rùn ẹ dákun. oríire ò ní burú wọn fẹ́ lọ pèpè kò pè sínú ayé ara rẹ. àṣẹ orí mi kọ́ mọ́ burú kẹlẹ̀ dáa mọ́ gbàbọ̀dé kó gbére fún mi. ọ̀dà iṣẹ́ bẹ́ẹ̀ tá a lè ṣe fún ọ oògùn bẹ́lẹ̀ bí yegbe bọ́ ọ bá ṣe fẹ́ sí ni òun sì ṣiṣẹ́ fún ọ wò mí wọn là ọ lágàn owó wọn là ọ lágàn ọlá wọn tún là ọ lágàn ẹ̀mí gúngùn fọkàn rẹ balẹ̀ àmọ́ kí n tó lè dáwọ́lé nǹkan kan fún ọ sọ láyà àyà bẹ́ẹ̀ ni. ẹ wò mo ti dáyé yìí ó ti tójọ́ mẹ́ta béèyàn bá délé aláwo tán bá ti ń pé sọláyà tí kì í ṣe pé fẹ́ sóògùn owó fún mi. oògùn owó bíi gbó oṣù lè ráńpẹ́ ni wọ́n sì fún ọ. ẹ má jẹ ṣoṣo lè ráńpẹ́ ẹ wò ó ń fẹ́ ẹ kọ́rọ̀ mi kí nǹkan ṣe tá máa rí nǹkan jẹ bí nǹkan máa rí nǹkan jẹ bí àwúre tí àwùjọ fi máa wá tí yóò fi máa rọ́jà ta tí mo fẹ́ nu mi ò láyà. oṣù lè yàtọ̀ sóògùn owó kódà oṣù lè tó pólísì méjì oṣù akọ ń bẹ abo ń bẹ abo ni wọ́n sì fún ọ. oṣù abo bẹ́ẹ̀ ni kò sí ní iná mi wàhálà. kódà abo tí wọ́n tún ṣe fún ọ kì í ṣe sí abo òsìn iṣẹ́ abo ayé ìjọ ni. abo jọ̀hún. bẹ́ẹ̀ ni kò ń dàyàn láàmú kódà kì í láàyàn lóògùn. kódà bí o bá ti dà mí láàmú ẹ ṣe fún mi. gbogbo tí ó bá ná mi kémi náà bọ́ lọ́lá pé kí n jókòó táwọn olówó ń bó lówó jẹun kí n wà náà lọ́lá kí n yé dààmú kiri bí èèyàn bá níyàwó tí ò lówó ayé ọ̀dà ayé aláya ọmọ ọ̀dọ́mọ ọlọ́mọ ọmọ mi má jẹ́ ọ̀dọ́mọ ọlọ́mọ káyà mi má dà ayé aláya ṣàánú mi. iṣẹ́ onígbàlẹ̀ ni mo sì fún ọ sọ ọgbọ́n rí ìgbàlẹ̀ bẹ́ẹ̀ ọgbọ́n rí. ìgbòrí èmi yìí ń tójú bọlé èmi yìí lọ ilé aláwo kankan ìgbọ̀rọ̀ délẹ̀ náà ni a gbà mí mọ̀ràn pé wá ní wọ́n fi júwèé yín fún mi. ọ̀dà mo wá fẹ́ kó o dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ tó sì ní ibi tó yẹ kó o lọ gangan lọ́wọ́ yìí wò sórí sí onígbàlẹ̀ tí wọ́n sì fún ọ yìí ìgbàkúgbà tó o bá ti ṣe tá àti ṣiṣẹ́ yìí ọ wà lọ sọ́jà ọ lọ rí ra ìgbálẹ̀ tó o bá ti ra ìgbálẹ̀ ìwọ mú wá sórí ìgbálẹ̀ ìní wọn bọ fi pèsè owó ìgbálẹ̀ ni wọ́n sọ di kọ́kọ́rọ́ ọ̀la rẹ̀ ìní wọn máa ṣílẹ̀kùn owó ìní wọn máa ṣílẹ̀kùn ọ̀la fún ọ. ìgbálẹ̀ tá a fi ń gbà nù rí. bẹ́ẹ̀ ni sórí kété tá a bá parí iṣẹ́ ìtàn mo fi Elédùmarè ọba tó dá mi tí ó pa mí gbà tí wọn ò lérò mo fi búra fún ọ ó lòwó débi téèyàn lówó dé ó lọ́lá débi téèyàn lọ́lá dé kódà ó ní fọkànbalẹ̀ débi téèyàn ní fọkànbalẹ̀ dá ṣùgbọ́n wàá lé wọ sórí ìgbálẹ̀ wọn ò fi ń gbàtà inú ilé nìkan lọ́mọ fi gbá o lè fi gbá pálọ̀ o lè fi gbá yàrá o lè fi gbá pásẹ́jì sáàmọ́ fi gbá ta tó o bá ti ṣèyí tán ọ̀tán kọ́ ọ máa mẹ́nu owó lókun. kí wàá lọ ra àgbálẹ̀ wà báyìí. bẹ́ẹ̀ni ṣùgbọ́n nǹkan kan bà mí lẹ́rù kí n so mòore. èmi torí tí n bá ṣe sẹ́yìn fún ọ tán oore lèmi ń jẹ́ o mo fẹ́ kọ́ ọ padà wá mòore tó o bá ti mòore ó ti ta àmọ́ tó o bá mòore yóò dùn mí. ǹsẹ̀ ní mòore ní ìsàfihàn sólóore èmi gan lágbára Ọlọ́run màá ṣoore fún yín táyì náà wò pé ẹ̀tún fẹ́ ṣiṣẹ́ fẹ́ lómi torí ńgbà téèyàn bá ṣoore fẹ́nìkan tí ó bá san
àti sọ̀rọ̀ fẹ́ lómi ọmọ dìnira èmi ó dùn yín nínú débi pé yóò tún wú ìkẹ́tù sọ̀rọ̀ fẹ́ lómi. o rò bẹ́ẹ̀. lágbára elédùà. ọ̀pọ̀lọpọ̀ èèyàn mo ti sọ̀rọ̀ fún fíọ̀ padà wà mọ́ rè. tèmi ò ní rí bẹ́ẹ̀. o rò bẹ́ẹ̀. mo ní kẹ́ ẹ lọ fọkànbalẹ̀. ọkàn ní fọkànbalẹ̀ sórí fọkànbalẹ̀ tó ń sọ yìí ó ti kó bọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn. kì í ṣe bí tèmi dúdú lọ sọ̀nsọ̀ ẹ gbádùn mi èmi ò mú owó kàlà ẹ̀ náà ẹ̀sìn mo dúpẹ́ ìgbálẹ̀ ẹ̀sìn mo dúpẹ́ ẹ̀sìn wọn. àbẹ́ẹ̀ rí bí ṣe ń wọ́rìn ìyàwó dáná o. hello Yaluku kí ló ṣẹlẹ̀ èmi ò jówó àjọ jàre wọ́n ní mi ìjówó àjọ bí mo ṣe ń ṣe transaction ni mò ń sẹ́ẹ̀dì rìsíìtì sí yín ẹ wo orí fóònù yìí dáadáa o ẹ̀yin lè mọ bí tẹ́ ẹ ṣe ṣòwò o ẹni kí ni ní wíwèrè o kí lẹ èmi ó ti dáa tọmọ mi bá ti dé láti lẹ́sìn èmi náà máa dọ́dọ̀ yín kẹ́ ẹ wá wo gbogbo àwọn transaction yẹn máa fi wọ́n yín lórí fóònù wọn ní mi ìjẹ́ yín lọ́wọ́ àbẹ́wò wèrè gan kí ni mi ẹ ń wá wàhálà o ẹ má wọrí mo máa tọ́ dọ́dọ̀ yín èmi tó máa dọ́dọ̀ yín láìpẹ́ ẹ má wọrí èmi ò jówó àjọ wèrè kọ̀kọ̀ jówó àjọ wèrè. ẹ lè má ẹ ká sọ ẹ kú ọjà àṣẹ. kí ni mo fẹ́ ra ìgbálẹ̀. èmi ò ní ìgbálẹ̀ bàbá ẹ fi nílẹ̀ jàre. ẹ wá ìgbálẹ̀ eléyìí ni mo fẹ́ rà tẹ́. mo ní mi ò ní ìgbálẹ̀ ṣé wàhálà wà bẹ́ẹ̀ tí ló fi ń tàgbálẹ̀ ni mo fi ìgbálẹ̀ lé ò bá filé mi ṣe bùgbé. ọlọ́run bá ń yanjú ẹ o tẹ́ ẹ mọ́ kanra mẹ́mi o ẹ tajà ká tó bá yín rajẹ́ ń jẹ. Burújí owó ló ń sìn. ọ̀rọ̀ òun lálá káyé fún rere wá mi rí. mo ní láti lówó dandan o. ohun tó bá máa gbà láà máa fi fún. ìgbálẹ̀ a fi ń gbálẹ̀ a fi ń gbálẹ̀ a dẹ̀ fi ń gbálẹ̀ ilẹ̀ la fi ń gbá. ẹ̀yin kọ́ lẹ́ ń tà ní. ìgbálẹ̀ àwọn tó wá ń tà ńkọ́. fún ọ̀sínlẹ̀ wọn ti jáde. mo fẹ́ rajà ní kọ́ọ̀n fọ́mọ kankan rẹ̀. rárá o fún ọ̀fọ̀mọ kankan kalẹ̀. ọ̀dọ̀ ẹ̀jẹ̀ bóyá kí wàá fẹ́ ṣe ẹ bá mi pè wọ́n pé wọ́n ti ní àlejò mo fẹ́ ra kíní. ó ṣe kókó ṣe pàtàkì. ìgbà wo náà wàá fẹ́ dé. wọn ò ní pẹ́ dé tẹ́ bá lè ní sùúrù fún un. mo sì ń kánjú àbúrò kí lè lè fà wọ́n sábẹ́ tà ní. bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ ta ní ṣùgbọ́n ṣé ibi tẹ́ jòkó sí yẹn dá sí. ó dà báyìí kí lẹ́yìn wá ń tà. ibi báyìí ni mo ti tajà. ẹ̀gàn bá wọn mójútó. mo rò pé kí n jókòó sí bíbá ẹ̀sùn máa ṣọ́ṣọ́ọ̀bù máa ṣọ́ṣọ́ọ̀bù. ẹ̀ ń sọ̀tún ẹ̀ ń sòsì ẹ̀ fẹ́ bá mi kan jẹ́. ẹ mọ̀ kan jẹ́ fún yín ní 200 ìgbàlẹ̀ rẹ̀ 200. a ní mi ò tàgbálẹ̀ bàbá yìí kí ló dé mi ò tàgbálẹ̀ tẹ́ni tó ní ṣe bẹ́ẹ̀ ti jòkó tẹ́ni tó ní bá ti dé. ọ̀dà tí máa fún yín 1000 sí ẹ máa gbà wọn. mo ní mi ò tà. ẹ gba 1000 fún gbálẹ̀. bàbá mi ò tàgbálẹ̀. mo ní láti bẹ́ẹ̀gbẹ́ pé àwọn náà tún ní fẹ́ mọ bó ṣe fẹ́ jẹ́. mi ò bìlíìfù pé èèyàn lè wá ìgbálẹ̀ rà kó dẹ̀ rà tì. ó dàbí tí mo padà dé tí mo ti fọkàn balẹ̀ kó dàbí bí tí n ti rí rè. wọ́n bá ní ìyá ń jáde lọ kò ní pẹ́ tí èdè ń bá jókòó. mo jókòó pẹ́pẹ́pẹ́ nọ́mbà wọn ní òun ọ̀pẹ. mo kàn rí tí ìyá ń pè padà ní pé kọ́ bá ń ti ṣọ́ọ̀bù kó wọn wá mọ́. ẹni tí mo sì bá ń bẹ̀ lóhùn ò lè ta fún mi. wọ́n tún ṣe ti ṣọ́ọ̀bù wọn. ìrìn gbalẹ́ra o. mo dé ọ̀nà tó mẹ́sàn-án ní òrìra. Basilifa mo kó àmọ́ alápẹ̀rẹ̀ o ṣé orí ìgbálẹ̀ lórí ìgbà wọn àbí wọn kàn máa mọ wọn ò fẹ́ dàgbálẹ̀ fún un. orí ìgbálẹ̀ wọn ò ta lọ́tọ̀nà mẹ́wàá ọ̀dà mo pàdé àbòkí tí fi kíní ọmọ wíwá ìlú ti ìgbálẹ̀ lọ. mo dá dúró báyìí èmi ò gbọ́dọ̀ ìnákó àná lọ. ìwọ ló kó kú ó yẹ kí ìwọ náà fi ìnágèjì àsì. èmi ò gbọ́ ọ̀nà gẹ̀jà ìnákó àná tí mo wí ó sì dúró lọ́ba bẹ̀rẹ̀ àwùjọ àwọn ọ̀rẹ́ ìgbálẹ̀ fún ìgbálẹ̀ búùmù ó bá ní bó ṣe bọ́ tó bá ní búùmù nǹkan mi ni ó pè é. bó ṣe ló ń tiẹ̀ nu bàbá mi rí ìgbálẹ̀ rà ṣé a lè ṣe nǹkan mi. a lè ṣe nǹkan mi iṣẹ́ onígbálẹ̀ náà la ṣe fún wa ṣé ìwọ mọ̀ pé nǹkan tí ó bá dà bí ó sì kọ́kọ́ rí ni wàhálà ó kọ́kọ́ tẹ̀lé tí ó bá dà náà
lẹ́yìn rẹ̀ yóò wá padà dànù ọwọ́ àlàáfíà rẹ̀ dá. wọ́n débi ìṣẹ̀ bá sẹ́mọ fógún ọdún ọmọ àdàbí ẹni tí ò lára bí yàbá jẹmọ lájẹjù ọmọ àdàbí ẹni tí ò lénìyàn adíwá fún òrìwò ẹ̀sẹ̀ tí ń lọ rè mògún tí ń lọ rè wọ ẹ̀sẹ̀ dànù ó ní mo wọ ẹ̀sẹ̀ dànù lónìí kára ọmọ ń tóní mo wọ ẹ̀sẹ̀ dànù lónìí kára ọmọ ń tóní mo ń lọ léere mo ń lọ rè sùn ǹjẹ́ ègún ìdílé ìyá ni bàbá ni ẹbí ni ara ni pẹ̀rẹ̀pẹ̀ léwé kókò fàyà pẹ̀rẹ̀pẹ̀ kọ́ máa gbọ̀n dànù lára mi látòní lọ ha láàsìlífà ogun tí ń ṣí èso ogun kékeré ogun àgbáyé ní ń dàwọ̀ nìkan láàmú. èmi. bẹ́ẹ̀ ni kódà gbogbo ibikíbi tó o bá ń lọ báyìí ni wọ́n ń tẹ̀lé ọ lọ bó o ṣe ń bọ̀ lọ́dọ̀ mi wọ́n tún tẹ̀lé ọ lọ́dọ̀ mi ìgbà tó o dẹnu géètì ni wọ́n dúró wọ́n tún ń dúró di ọ tó o bá ti jáde kété kúrò lọ́dọ̀ mi wọ́n tún kọ́ntínú láti máa bọ̀ rẹ̀. ogun ló tún tẹ̀lé mi dọ́dọ̀ onígbàlẹ̀. ogun ni wọn ò fẹ́ kọ́ jéèyàn wọn ò fẹ́ kọ́ lálùú ayé ni. kí ni mo wá ṣe fógun mo ń sọ náà mo wà láìpẹ́ ogun ti concentrate sórí ọ̀rọ̀ mi kí ló dé báyìí. Basilifa wọn lù tí ọ jéèyàn àwọn tí wọn lò ní jéèyàn lójú ẹ̀yìn wọn iná ló ti padà wọn jéèyàn èyí tó bá wà lágídí délẹ̀ yóò kú bájá tí kú tó ń dògbò rẹ̀ yóò kú bákútà tí kú tó ń ti bọ̀rọ̀ pẹ̀lú ẹnu rẹ̀ yóò kú bí màálù tí kú tó ń bọ̀rọ̀. fọkàn lè balẹ̀. kíláàsì. tó o lè 50,000. èló. 50,000. 50. with my condition. ó sọ́gbó tọrọ. ẹ fẹ́ kí n ṣiṣẹ́ rẹ̀. ṣé wọ́n mọ̀ pé nǹkan ti wọ́n ni èló là ń ra tari tẹ́lẹ̀ bàbá dọ́jà bàbá fẹ́ ra tari 50 naira 100 naira ní ìsìn àtàrí ti di 1,000 naira. mo yọ subsidy lórí àtàrí. ṣebí mo yọ àyè ẹbí mi kọ́ tí o bá mọ̀ pé o lè rí 50,000 ní ìsìn ìwọ sọ fún mi. màá rí 50,000 kí ni tó kù tá a ṣe báyìí. ọ rí 50,000. máa ń tẹ́ tún lọ wà iná ìtàn lásán ọ̀nà ẹ̀jẹ̀ ò lè tán lórí ẹ̀ka náà. ọ̀kàrí tọ́ba wa rí bẹ́ẹ̀ ètùtù láàgbé. gúnugún ní sáwọ ẹlẹ́sì ẹ̀ àkàlàbàgbò ní sáwọ ẹlẹ́sì ẹ̀ ọ̀rọ̀ tí ń ṣe lẹ́sì ẹ̀ ò ṣẹ́gun ọ̀rọ̀ tí ń ṣe lẹ́sì ẹ̀ ò ṣòrìṣà ẹ ṣe mọ̀ pé yẹ kan bàgẹ̀bàgẹ̀ ní ṣe lẹ́sì ẹ̀ ìyá màmá dé máa ní sọ̀rọ̀ ǹgà ẹ bá jẹ́bù rẹ̀ kẹ́ ẹ dákun jà gúnugún ẹ̀yà yé àkàlàmàgbò ẹ̀yà ọ̀run ibikíbi tẹ́ bá wà ọ̀gẹ́rẹ́rẹ́ làgbẹ́ wọ́tọ́kú ẹ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́rẹ́ nítorí àdìo ọmọ abẹ̀fẹ́ bàbá sílífà mọ́sẹ̀ pè yín bàbá sílífà ti jáwé ewé òjújà ó ti wágbò egbò ojú wà ó ti gbẹ́bọ ẹbọ rẹ̀ òfin ó ti ṣètùtù ètùtù rí ọgbà mo fẹ́ kẹ́ dákun kẹ́ dábọ̀ kẹ́ fi yè dénú kẹ́ fi yè dékun kẹ́ fi yè dé gbẹ̀dú ara ibikíbi tẹ́ bá wà ẹ dákun ẹ yọjú mo fẹ́ bá yín sọ̀rọ̀ ewé rẹ̀kù kan ò ní fà kọ́kọ́ ojú ojú ọ̀nà ibikíbi tẹ́ bá wà ẹ yí dá. etí rí etí àjọjẹlérewé àjọmúlérewé àjọfasú eléwé ń dèrè bóra etí rí tẹ́ kẹ́yìn sí mi ojúkòrò kì í pojúkòrò yẹ àgbo tẹjúmọ́ mi kí n tẹjúmọ́ ojúkòrò báyìí ńlọrọ wà ẹ kọjú sí mi obìnrin ló mẹkùnrin pa obìnrin ẹ̀yin dà. kí ló dé. agbélédàfà o agbẹ́yìn kò lè mọ yóò tó wù èmi ló fẹ́ gan-an. nítorí àdìwò ọmọ àbẹ̀jẹ́ ni mo fẹ́ kẹ́ ẹ bá ń ṣàánú rẹ̀ mo ti lérí léka fún un wípé gbogbo ohun tí ń fẹ́ lọ́dọ̀ mi pátápátá gbogbo ẹ̀ ni wọ́n ṣe fún un ṣùgbọ́n láàrin èmi àti ó gbẹ́bọ̀ ẹbọ rẹ̀ òfin ó ṣètùtù ètùtù rí ọ̀dọ̀ dá gbogbo nǹkan ló ti ṣe pátápátá àdúrà rẹ̀ ọgbà mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ gbogbo ṣẹ́ tí n bá ṣe fún mi fẹ́ kẹ́ ẹ jọ dáhùn rárá ẹ dákun. tó bá yẹ pé lórí ọ̀rọ̀ àdìrò rẹ̀ ó ṣe fi tiẹ̀ ṣe tì ẹ báwo ìwé lóhùn sí kò fa tiẹ̀ lọ ìyá ọmọ bàdàkùn bàbá rẹ̀ ní jẹ́ o kò bàdàkùn kò má dà sí rárá. ẹ dákun ọwọ́ kókó ńlá fi wọgi ọ̀wọ̀ òrìṣà ńlá fi wà fún ọ̀wọ́ ń tigi owó ọ̀wọ́ ń tigi láti mo fẹ́ kẹ́ ẹ fọwọ́ tèmi mo fẹ́ kẹ́ ẹ fi wọ́ ẹ dákun. dákun òsè pé kí ló ṣe fáwọn àgbà.
èmi ò mọ̀. Èmi ò mọ̀. Àwọn baba ńlá kú bàbá rẹ̀, àwọn ló ṣì àwa àgbà. Wọ́n ní báwọn ti wá ṣe jẹ́, pé kò sí ohun tó ń jẹ́ gẹ̀lẹ́ orílẹ̀-èdè ayé yìí. Àwa jẹ́ ó mọ̀. Ọ̀dà mo ti gbọ́ ẹ dákun ọmọdé ò ní mẹ́kọ́ jẹ kọ́ máa ra lọ́wọ́ ó ti ṣèṣẹ́yìn àgbàlagbà nù mo wá fẹ́ kẹ́ ẹ wọlá àtẹ̀mí kẹ́ ẹ foríjì ṣé ẹ mọ̀ pé mo lẹ̀ ń bẹ láàrin àwa àti babaláwo lèmi o àgbàlagbà sí lẹ́yìn adéhùn sì ti wà wípé àwa babaláwo a gbọ́dọ̀ béèrè nǹkan lọ́wọ́ yín kẹ́ ẹ mọ̀ ṣe fún wa èèwọ̀ ni mo wá béèrè lé ẹ dákun ẹ yọ̀ǹda rẹ̀ fún mi ẹ fọkùn rẹ̀ fúnlẹ̀ fún mi ẹ jẹ́ máa mú lọ ẹ dákun. Tó bá jẹ́ báwọn á wò léyìn o nítorí ọlá àti ẹni ò jẹ o ọmọ bó ti mọ̀ ń ṣe é bá a ti máa ń jẹun lọ́wọ́ rẹ̀ lóòrèkóòrè òun jẹ́ bí ó pa wá tó bá ti lè ṣe lẹ́yìn fún wa á yàn ọ̀dọ̀ ẹ̀ kó bá ṣe lọ lórí rẹ̀. Kí lẹ́gùn mi ṣe tí ò lè pààrọ̀ jù mo máa ń tẹ́ ẹ fẹ́ mo máa ń tẹ́ ẹ fẹ́ níwọ̀n bá àgbà tẹ́ ẹ ti sọ tẹ́ ẹ fẹ́ fún mi ẹ fọkàn balẹ̀ wọ́n máa ṣe fún yín lérò kérò kódà ibi tẹ́ ẹ fojú sí gan ọ̀nà tún ní gbàgbé ní dúdú bẹ́ẹ̀ lọ lè ló tún ṣe fún mi inú mi dùn ṣé àdúrà rẹ̀ ọ̀sà gbà. tó bá jẹ́ báwọn ni àdúrà rẹ̀ ó gbà lọ́lá rẹ̀ ni o. lọ́lẹ̀ ìlédùnmáà. lọ́lá rẹ̀ ni o. lọ́lẹ̀ ẹ̀yìn àgbàlagbà. lọ́lá rẹ̀ ni o. lọ́lẹ̀ àwọn tó láyé inú mi dùn. ẹ bójú bá yẹ sí. ohun ò ní yẹ ohun ò ní yẹ inú mi dùn ara mi yá ìlérí tí mo ti fún bàbá sí nípa pé yóò là yóò lù àdúrà ti bàbá yìí àdúpẹ́ o. ẹ ǹlẹ́ dá wa lóhùn. Ó ti ń bọ̀. Ẹ ǹlẹ́ o. ẹ ǹlẹ́ ń jà wa. Kí lẹ fẹ́? Ìgbálẹ̀. Ó dà. Ṣé àgbárò lẹ fẹ́ ni àbí ìtọ̀ fi ń gbanú ilé? Èwo lẹ kí n tà mẹ́. Kò sí ìtì mi kì í tà bá ṣáà máa béèrè ìtẹ̀ fẹ́. Nísìnyí ẹ lè tún lẹ́ẹ̀ta náà ni mo fi ń béèrè. Ó dà èwo lẹ fẹ́ bàbá? Èwo tí wọ́n fi ń gbanú ilé. 500. Ṣé jà ni? Ní ẹgbẹ́ wọn bá ń jà ìgbàgbọ́ wọn. Ọ̀dẹ̀ ń lè túmọ̀ mi. Káfíń lélẹ̀. Inú ilé ilẹ̀ ti fẹ́ rẹ̀. Ìyẹn ọkùnrin tó máa kọ́kọ́ rí tó tún chúùsì ìgbálẹ̀. Láì ṣú jẹ. Mo ti gbọ́. Ẹ̀yin náà ta bára délé ẹ̀yin náà kọ́ lẹ́ bùyàn. Obì wọ́n ní ẹ̀sẹ̀ ń tàyẹ̀ ara rẹ̀. Ẹ̀ ń tàyẹ̀ ara rẹ̀. Àmọ́ ṣọ́kùnrin náà wà á dàgbà káàkiri. Àfihàn ara wa lọ́wọ́ ni. Ẹ ṣé o. Ajé yín ẹ̀yin lẹ máa ṣẹ̀mí lọ́wọ́ o. Ẹ ṣé. Ẹ ra sà. Kí ló fẹ́ rà? Biscuit. Pampers. Chewing-gum. Ìwọ gbọ́ tí ẹ mọ tó fẹ́ mú ẹ̀. Eléèlò. Ọ̀rọ̀ ọmọ kékeré ń chewing-gum. Padà wá gba change. Sọ pé kò sí change. Ṣó ti gbọ́? Kí ló ṣe yìí láti fi? Níbo? Aládùúgbò! Ẹ gbà wá o! Aládùúgbò ẹjọ́ yẹ kí kí mi ò yẹ kí ló ṣe yìí? Kí lẹ jẹ? Aládùúgbò! Mo ṣe wàhálà ọkọ lè dá ní kọlà lè dá nígbà táwọn èèyàn gbà mí mọ̀ràn pé kémi náà jáde sí iṣẹ́ tó bá mú lọ́kàn láyà yọ ọ̀ràn mọ́ káyọ̀ ọmọ wa lè dá tá a bá sá lówó ọ̀hún tán ṣáájú ọ̀nà náà ni ó sì mú owó tó yẹ ní ọ̀ṣọ́nù wọn ní bọ́yá mo lè lówó mọ́ láyé báyìí ṣàṣà ti gbé. Bó ti tún bí ìgbàlẹ̀ ṣe wà very important. Mo bá ti kí pé mo rò pé tó ló máa ń dán lẹ́lẹ́ni ẹgbàá mi. Sọ yẹ kí n ṣe sọ fún sọ yẹ kí n ṣe sọ fún tí n bá tún sọ fún pé nǹkan ìsinú lè kọ yẹ kọ gbọ́ mo kọ́ ikọ̀ tẹ̀lé sọ̀tọ̀ ọ̀sà tìrì mo ti bá mi jẹ ṣé mo ní kọ yá yẹn gbalẹ̀ ṣé mo ní kọ fún yẹn. Wo bí tó o bá ti fẹ́ ké wó kú sálàgbà rẹ ibi tó o fi ìgbálẹ̀ sí lọ bá mu wá lọ gbà wá fún mi. Mo sún kọ́ mo wọ́ ni. Ìlú kan lọ́kàn ntọ́kàn kan lọ sí yìí o tó bá ti fẹ́ kí ṣe é lò sí ntọ́kàn kan lọ sí yìí o ibi tí mo ti fẹ́ rí ìgbálẹ̀ mi tí n bá ti rí ìgbálẹ̀ kò sí nǹkan ọmọ pé mo fẹ́ para mi tẹ́lẹ̀ màá pa yẹ màá tilẹ̀kùn màá wá dáná sí gbogbo ilé màá kàn finá sí wọ́n kàn máa nílé wájú náà bẹ́ẹ̀ mo sọ fún. bẹ́ẹ̀ mo máa wù á. gbàgbálẹ̀ mo ti wá ṣe kẹ́lẹ́ ọ̀bá mi báyìí. Mo sábà mo sún sí ẹlẹ́dàá mi ṣàánú mi. Ìwọ
Mo sún mi tó bá wá jáde o. Jáde o. Tó o bá fẹ́ ṣọ́kú mọ́ ọ tó ní. Jẹ́ kí n ṣe sẹ́ńbàbíre. Jẹ́ kí n ṣe kòǹgẹ́ ore. Iṣẹ́ torí kan bá ṣe. Tí n bá jẹ́ṣẹ́ yẹn kò lè wọ̀ o. Inú ayé láyé ń gbé. Inú ayé láyé wà o. Sọ́tò yìí ni ọ̀rẹ́ ayé láti wá. Kò sóhun tuntun. Kò sí kan tọ́nà wọn wà lè ṣe o. Kò sí sórí tọ́nà lè rí láì. Ṣé wọn náà ló tún ní mọ́tò yìí? Èmi ni mo ní gbogbo ẹ̀. In fact, another one tún bọ̀ 2024 Highlander. Are you serious? Eléyìí ńkọ́? Èmi náà ni mo ní gbogbo ẹ̀. Ọ̀rẹ́ mi, o ti jackpot. Jackpot. Mo bẹ iyọ̀ o ṣé ọ̀rẹ́ mi o. Ọ̀rẹ́ mi dúró náà o. Mo wá fẹ́ béèrè kan lọ́wọ́ ẹ o. Ṣé wàá dá mi lóhùn? Má dẹ lóhùn. Jọ sọ fún mi. Ṣé inú ìgbà tó dé yìí ló sáré kọ́lé yìí? Torí mi ò understand. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Ó ní tí tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè dá. Ó ní girlfriend ẹ̀gbọ́n mi kan tán ra ibi báyìí fún gbà kan. Tán ní pé kó wà níbí báyìí. So lady ẹ̀ ń wá fuck up. Ṣùgbọ́n tó dẹ̀ ti fuck up, náà tẹ̀ ti gba gbogbo documents lọ́wọ́ ẹ̀. Wọ́n ti gba everything. Ṣùgbọ́n tẹ́bí dẹ̀ máa fi padà dé Naija, ọkọ̀ hand over everything fún mi ni pé kí n gbà àti kí ilé o àti àwọn kí cars in everything pé ó ti di tèmi. Ọlọ́run ló ní kó fọkàn. Ọlọ́run ló ní kó fọkàn. Ẹ̀mí èṣù yẹn gbé wọ̀ ni. Torí ti ẹni. Ṣé o tún fẹ́ gbọ́? Ìgbà tí mo máa tún fi kó lọ́hùn tó bá mọ bìtìbìtì owó tó transfer sákàǹtì mi tó ní kí lọ fi ṣe business. Sọ pé irọ́ ni. Nínú owó òun gan máa ṣe transfer 1 million fún ẹ kó tó kúrò business. Ọ̀rẹ́ mi, I want to faint. Ọ̀rẹ́ mi ò ṣe iná ò ní tọ́ lọ́wọ́ ẹ̀ àgbọn náà ní wọnú owó yìí ṣó wá rí ẹni tínú bá ń bí tó wá ní ipò gíga tó wà kò rébọ Ọlọ́run bá mi pa sọ̀rùn ó máa kú ni. sórí lẹ́jà tó fi ń gun òkè yẹn Ọlọ́run bá mi gé láàrin ó ṣe máa rí nìyẹn ọ̀rẹ́ mi ò ṣe o 1 million. àdúrà gbọ́dọ̀ pọ̀ jù tí bàbá pọ̀ jù èpèlè lọ́wọ́ jẹ́ nǹkan àgbà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ mo fẹ́ jẹun ebi ó pa mí. kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu chicken àti kìtì ó ti tán. ọ̀dín kò sábọ́ kí kò máa jẹ́. màá tún fún ẹ ní wine. ó ṣe ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. ìgbàlẹ̀ ni o ìgbàlẹ̀ ni o ìgbàlẹ̀ àfi ń gbàlẹ̀ àfi ń gbàlẹ̀. ẹ kú jókòó. ṣé ẹ bínú pé mo dá yín lóde. sista mo sún. láti jẹ́ ẹ̀sẹ̀ tí ní ẹ máa yọjú àfi tí mo rí ilé ni o. dáadé má bínú sàn. ẹjọ́ má bínú mi ò rí ojú táwọn rí o. ọkọ mi ni. irọ́ o ẹ kújọ́ mẹ́ta báwo lẹ́bí tí ń sà wọ́n máa ń ròyìn fún mi lóòótọ́ àmọ́ ṣé bí mo ṣe wá ń wojú yìí ṣé bí ojú yín ṣe tutù yìí ṣé bẹ́ẹ̀ náà lọ́kàn yín ṣe tutù ṣá. pásítọ̀ ọwọ́ mi rí funfun ní. ẹ mọ̀ pé wájú mi ọlọ́run lẹ́wà yìí o. ọwọ́ mi rí funfun ní ẹ̀sà. ewu lè ká gbàdúrà. Jehovah Jésù Kristi Michael mímọ́ Olúwa gbàdúrà fáwọn ọmọ rẹ ìmọ̀ gbàdúrà fáwọn ọmọ rẹ Olúwa gbàdúrà fáwọn ọmọ rẹ ọ̀nà kì í di mọ́ ọjọ́ kó má là ọ̀nà kì í di mọ́ ọjọ́ kó má là gbogbo ọ̀nà yìí táyé ti di òkó là kedere gbogbo yìí tọ́ ta fọwọ́ gbogbo là gbangba já. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín. Hallelujah. 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 Ẹ kú jókòó. Àkó àsìkò. Sister Mosun. Yes sir. Ẹ jọ̀ọ́ ṣé mi àti yín lè rí. Ó yá. Ẹ má bínú. Ṣílẹ̀kùn àánú náà ṣe. Ìyá mi ṣé ẹ bínú pé mo ní kémi àti yín ká yẹra torí ohun tá a mú mi rí bí a ti ń gbàdúrà lọ kì í ṣe nǹkan tí mo lè máa ṣàlàyé níwájú àlejò ọ̀rọ̀ àárẹ̀ mi pẹ̀lú yín ni bẹ́ẹ̀ ni bí a ti ń gbàdúrà lọ èmi mímọ́ Ọlọ́run bá láyé wọ́n fi ìrun kan ràn mí nípa títí
tí kì í ṣe nípa ti ọkọ yín. Èmi. Bẹ́ẹ̀ ni torí ègbé ni fún ẹni tí a kò fi rán èyí tí ó ń jẹ ìbùkún sì ni fún ẹni tá a fi rán tó jẹ. Bí a ti ń gbàdúrà lọ ohun tá a mú mi rí níwájú ọmọ ènìyàn ní ìjà. Bẹ́ẹ̀ ni bí kí àwọn kan kọ́ máa múra láti bánijà láti fi ìjà àbí wàhálà gbà nǹkan lọ́wọ́ ẹni. Àbá wa ṣe mọ̀ bóyá èèyàn àti ẹnìkan ẹ ti jọ ní òwò tá a bá ní da òwò papọ̀ àbí bóyá a yá nǹkan lọ́wọ́ ẹni tí nǹkan náà ti ń pẹ́ lọ́wọ́ ẹni tí ẹni tá a yá nǹkan lọ́wọ́ yìí tí ó ti ń gbèrò láti gba nǹkan yìí tí kò sí àǹfààní fún láti rí nǹkan yìí gbà àmọ́ ní kòpẹ́kòpẹ́ ìjà ìláyè ń bọ̀ ìbá dára ìbá sunwọ̀n kí ẹ má jà o kí ìpalára kó wọ́n bá ti ibi ìjà yìí wá àmọ́ mi rí jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé gan alàgbà nǹkan tí mo fẹ́ béèrè ní sá ṣé kìí ṣe pé ọmọkùnrin tí a jọ wà nínú ilé yẹn ṣé kìí ṣe pé látọ̀dọ̀ ẹlógún yìí ti fẹ́ wá sá kó má jẹ́ pé bí ó ti ń fẹ́yàwó kan síbì kan tó fẹ́ wá dìde ogun pẹ̀lú mi. Rábì rárá bí àwọn alábàágbé ẹ ṣàṣọra fún jà. Kì í ṣe látọ̀dọ̀ ẹ̀ rárá. Bẹ́ẹ̀ni. Kí ló wá lè wá jẹ́ ó dáa màá tẹra má dúrà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ sá ẹ ṣé mo dúpẹ́ alàgbà. Àdúrà kọ́ ò ìkíyèsára ni ohun tó bá gba ti àdúrà á sọ fún yín pé kí ẹ gba àdúrà àmọ́ ìkíyèsára lásán ni. Ó dẹ̀ máa kíyèsára. Lẹ́tí Jésù ilé lẹ́lẹ́yìn bàbá aláàbí. Ìfẹ́ mi mo notice pé láti gbà tá ti kúrò ní church báyìí ni mood ẹ ti change kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló dé. Ṣé kí n má parọ́ fún inú mi ò dùn rárá I'm not happy. Come to think of it àjọlọ church kí wàá ní nǹkan tí pásítọ̀ ẹ fẹ́ sọ tí ò lè sọ ń ṣejú mi wọ́n wá ẹ̀ṣẹ̀ mú wọ sí kọ́nà wọn lọ ń bẹ sọ́ńbẹ̀ tó bá ṣe yí gbígbà tán pray tèmi àti ò bá wà compatible kàn sọ náà kàn sọ tó bá dẹ̀ ṣe pé àwọn náà fẹ́ fẹ́ fúnra wọn ni kàn sọ. Ó dẹ̀ fẹ́ já mi láyà ṣá ó rárá mi náà lọ bá mi sọ kò sẹ́ni kankan ṣe kò ní anything attached with you at all. Nǹkan tó pè mí sẹ́yìn fún ni wípé ṣó mọ̀ pé ìkórè wa in 2 weeks time la máa ṣe ìkórè church èmi dẹ̀ ní harvest chairperson so gbogbo bá a ṣe fẹ́ ṣe ìkórè yẹn òun náà pè mí sẹ́yìn tó lọ bá mi sọ. Àyà mi já mo ṣe bí bóyá ìgbà tán pray bóyá wọn tán rí ni pé àwa compatible bóyá àwọn náà dẹ̀ fẹ́ fúnra wọn ni I don't understand. Ó yẹ kó mọ̀ pé gẹ́gẹ́ bí ọkọ ẹ̀ gbogbo nǹkan tó ń sọ fún ẹ yẹn tó bá sọ ń ṣejú mi I can even influence you to do better. Yes bóyá rice àpò kan ló máa ń fún wọn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọkọ ẹ̀ ń sìn èmi tún lè encourage ẹ pé kó fún wọn ní báàgì 2 or 3 wọn á lọ sọ yẹn lẹ́yìn it's not fair now. mi ò lè sùn mi ò lè wo tí mo ti nífẹ̀ẹ́ tán. Ọkọ mi olówó orí mi má jẹ́ kẹ́rù bẹ̀ I'm for you you are for me ìwọ ló ní mí tújú ká nù. Àyà mi ti já ṣé mo mọ̀ yín pé àyà wọn ń tà náà àwọn obìnrin oríṣiríṣi tó wà ń tà yẹn ọmọ tó fine ọmọ tó yẹ pé tó bá mu wá fún mi látẹ̀yìn báyìí nígbà ó máa ń gbé mi débẹ̀ ọmọ tó tún á jẹ́ pé ó tó wá jọmọ tó láhùn ó tó jọmọ tó láwọ́ ó láwọ́ sí towó ó tó láwọ́ sí ti bí ilé jẹ́ kírú ẹ̀ lọ náà. Ní ìṣẹ̀lẹ̀ lọ́bí kọ́kọ́ kọ mi ìwọ ló ní mí èmi mo ní ẹ́. Àbúrò láìkí dálọ́gì ẹ̀ ó dùbọ̀ mi nù. Ọmọ ìyá mi ti já. Ìdùnnú mi ṣó mọ̀ pé bó ṣe pè mí yẹn èmi ni harvest chairperson so irú nísìnyí megalana mo ṣe máa transfer owó ẹ̀gán sìn ni máa pè pé in 2 weeks time ní kórè wa ṣé kò gbàgbé so kó tètè arrange pẹ̀lú àwọn báńdẹ̀ wọ́n ṣe máa wá sí church wa ìyẹn kan àwọn tó wà ní bọ́dà náà máa ṣe owó wọn sí wọn kó wá supply rice àtòróró sẹ̀mú gbogbo nǹkan tá a need so kó tó pè mí tó bá mi sọ nìyẹn. Bébì má jẹ nǹkan tá láìmọ̀ kan fi máa ń ṣe rẹ̀ lọ́pọ̀ ká ní pásítọ̀ sọ gbogbo ohun tó ń sọ fún wọn ní kọ̀rọ̀ yẹn ká náà sọ ń ṣe jù mí ok ìwọ fẹ́ pe mega 99 fún wọn ṣé bèbí náà bá pe pàṣọ fún wọn. Pàṣọ báwo ní church. Àtàwẹ́wẹ́ ńkọ́. Àtàwẹ́wẹ́ kẹ àtàgígùn ni kì í ṣe àtàwẹ́wẹ́. Bóyá ká pe Saheed Òṣùpá. Ògbọ́n kan tí mo ṣe fẹ́ dàjọ́ rú ni à ń sọ̀rọ̀ nípa church ń pe onífújì nínú chọ́ọ̀chì nínú ìjọ mímọ́ kò possible. Wọ́n ló mọ̀ sórí èyí tó tiẹ̀ ti jẹ́ pé wọ́n ṣe pé wọ́n fẹ́ dá lómi rú yẹn. Bébí náà lè wait mo ti ní ìṣẹ̀ bàjẹ́. ìrántí kan kì í gbélé olóṣì
àfilé owó àti tòjẹ́ bolo ṣàlọ́ ó kú bàbá ẹni tí ó bọ́ orí mi má jẹ́ ń dẹ́ni àná má jẹ́ fòṣì ló gbà ó apára sábúrú. sórí gbogbo ìyà tó fi jẹ mí àtàwọn ẹbí mi ò ní sí oríire mo sún ò ní rálánú bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹ ní sùúrù talẹ́ni tó ń bá mi sọ ẹ kàn ń ṣépè fún mi talẹ́ni tó ń bá mi sọ̀rọ̀. sórí mo sún kò ṣe ń béèrè pé ta ló ń sọ̀rọ̀ kò ní dáa fún ẹ ta lálẹ́ bá ní kó dáa fún ẹ. ọ̀nà tó nígbà èmi mọ̀ pé torí ọmọ nọ́mbà yìí ló ṣe gbé ọmọ gbogbo nọ́mbà tí mo ti fi pè ẹ́ mo fi nọ́mbà mi pé ò gbé sórí bó dẹ̀ ṣe wà yẹn ó máa ṣọ́kúmọ̀ tó ní ẹ lọ́wọ́ ni. ó dáa ayé tẹ̀yìn náà máa bàjẹ́ mo sì tún lọ ẹ fún wèrè ayé tẹ̀ gan máa bàjẹ́. ó bàtàyé mi jẹ́ ó bàtàyé ọkọ mi jẹ́ ládùúrú bí mo ṣe fẹ́ mi bí mo fi orí wọn sí ẹnu lẹ́yìn tó jẹ́ pé gbogbo èèyàn ló bá bàjẹ́ nílé èmi nìkan ni mo fa ẹ mọ́ra àwọn ọmọ olórí burúkú yìí ó bá ayé wá jẹ́ nínú ilé. sórí ìwà àtọkọ ẹ gangan kò ní dá fún ẹ̀yin méjèèjì papọ̀ kò ní ra gbá fún ìdílé yín orí yín dẹ̀ máa burú ni ayé yín dẹ̀ máa bàjẹ́ dalẹ̀ ni ṣé lè ya wèrè ni ó gbádùn ṣá ni. lágbára Ọlọ́run ìyá yẹn máa jẹ́ ẹ́ pa ni àwọn ọmọ bọ́ọ̀lù ìyá máa jẹ́ ẹ́ kú ni mo sún. ó mẹni tó bá pò ní. kí ló ṣẹlẹ̀ ọjọ́ wo ni gbogbo eléyìí bẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé wá títa ni. ó wo gíláàsì òfin rí gbèsè ayé mi àtọkọ mi ni sórí ìwà ọmọbìnrin tí mo pè tán yìí tí mo pè lórí fóònù tó bá mi sọ̀rọ̀ mo sún kálálẹ́ bá ní kó dá fún ẹ ọlọ́sàn ò ní gbà gbogbo tó bá ń dáwọ́lé ó máa bàjẹ́ lójú ẹ ni àrọ́mọdún ọmọ ẹ máa jẹ́ ní gbogbo ìyá tó fi jẹ́ nílé ọtọ́ gómìnà odò kì í ṣọ̀kò bojú wẹ̀yìn gbogbo wàhálà ti dààmú máa ṣọ tẹ̀lé ẹni gbogbo ibi tó wà yẹn wàhálà ti dààmú ó máa jẹ́ sí ẹni mo súnmọ́ láyé mi ló ṣe é lóko báyìí sí ó wá tún ti pa fóònù màá tún padà lọ mú nọ́mbà mi màá tún fi pè é èmi àti ẹni ọmọbìnrin yóò máa dá o dájú tó bá yẹ lọ́mọ. Number 1 mi gbọ́rú ẹ̀rí lẹ́nu ẹ̀ kò máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu ó dágbére fún mi kó ń jáde ó expect kí n gbọ́ kí mọ́tò dún kó máa lọ èpè mò ń gbọ́ kí ló ṣẹlẹ̀. bébì ìwọ náà máa sọ bẹ́ẹ̀ o ṣé bí mò ń jáde ni mo kọ̀ rí tí strange number yẹn pè mí mi ní nọ́mbà yẹn lórí fóònù mo kọ̀ rí tó ń tọ̀ pé kí n dẹ̀ píkẹ́ pé ẹ lò ó kọ̀ bẹ̀rẹ̀ sí í ṣépè eléyìí bẹ̀rẹ̀ sí í ṣépè fún mi ní ṣá. what èpè. honestly. ẹ dúró kí lẹjọ fàpọ̀ ìwọ àti ta lẹjọ ń dùn kankan ta ni kí ló ṣẹlẹ̀. èmi àti anybody ò dùn kankan mi ì mọ̀ yẹ́ ẹ̀ rí mi ì mọ̀ rí rárá. okay so that ṣé o mọ nǹkan tó surprise mi jù mi ò gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn lẹ́nu ẹ̀ rí but at this point ó bá náà ni kò bá jẹ́ pé nọ́mbà yẹn jẹ́ kí n bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ mo ní láti mọ ẹni tó jẹ́. wo bébì èèyàn ṣépè fún mi lórí fóònù ẹni tí mi ò mọ̀ rí ó ń ṣépè fún mi ó dẹ̀ tún sọ pé kí n fún ẹ ní nọ́mbà kí n tún nọ́mbà yẹn pè kí n tún forí ara mi gbé pè mọ́ èyí tó ti ṣẹ́ sílẹ̀ Ọlọ́run má jẹ́. jẹ́ kí n bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ jẹ́ kí n mẹni tó jẹ́ kí ló fẹ́ fà kí ló ṣẹlẹ̀. wo bébì ó sì ti ba mood mi jẹ́ kí n wọnú ilé. iṣẹ́ torí kan bá ṣe tí n bá jẹṣẹ́ kò lè wọ̀ o inú ayé láyé ń gbé inú ayé láyé wà o ìfẹ́ mi ayọ̀ ibi olólùfẹ́ mi. ẹni bí ọkàn mi. sweetheart mi ṣé kí n má parọ́ fún mi. yes lord. nígbà mi mo kàn máa ń dédé ìbíra mi kí ló dé tí mo fẹ́ràn ọmọdé báyìí I just love you so much. really? ṣé wàá rí kí n má parọ́ ẹ̀ gidi nǹkan kọ́ wà tó jẹ́ pé tí mo bá rántí àyà mi kàn máa dédé máa ṣe bí kí ni ẹ. tó bá fún mi lẹ́lẹ́yìn ọmọ tó bá gbọ́ the baby bag tá a bá wà ní church tó bá ń ṣe praise the Lord ọmọ àwọn báyìí pé nínú ọkàn mi ó mọ ọkọ tí máa ń wò ní àjẹjà tó bá ti wá ń jó tó ti kọ̀ dé yẹn báyìí àyà já máa ní iná lẹ́rí yẹn palamba ó lè ṣe ní ilé. oh my god. tí pásítọ̀ bá ní àìdí àrà tó máa ń dá tá a bá ń sọ̀rọ̀ dọ́gì ẹ̀rù àbáwọn. èwo tún ní ti pásítọ̀ lọ́rọ̀ tó wà ń lẹ̀. pásítọ̀ tí ẹ lè ní àìdí àrà kò tí ì tẹ́ mi ó ní nǹkan kan jù àbí ìlò ó máa ń gbé mi débẹ̀. mo ti gbọ́.
Arísìkí Búrújí ọ̀rọ̀ ọ̀hún lálá káyé fohùn rere wá mi rí. bá ń gbọ́ Calorism. alẹ́ yìí alẹ́ koko. kí ló ṣẹlẹ̀? kí ló dé? kí ló ṣẹlẹ̀? sórí ni. kí ni ìfọ̀ náà? àjẹmídà. sórí ni. mi ò rí nǹkan kan. bíbí. mi ò rí ẹni tí kí ló ṣe é. mi ò rí nǹkan kan kò sí nǹkan kan bẹ́ẹ̀. mi ò rí nǹkan kan. kí ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò sí nǹkan kan náà why you doing this? kí ni nǹkan náà bíbí? orí. wẹ́yẹ kó bẹ̀ bíbí. mi ò rí ẹni tí. jọ. Ọ̀rẹ́ àjọ̀nù. Ọ̀rẹ́ àjọ̀nù. Ọkọ mi ọ̀rẹ́ àjọ̀nù. Àjọ. Ọkọ mi òun rè. Òun tún rè ọkọ mi. Mi ò rí nǹkan kan. Kúrò bẹ́ẹ̀ o, bébí kúrò bẹ́ẹ̀. Bébí kúrò bẹ́ẹ̀. mi ò rí nǹkan kan. Yé. lọ. mi ò rí nǹkan kan abẹ́ wa gbà mí ni kí ló ṣẹlẹ̀ kó sí nǹkan kan. bẹ́ẹ̀. ṣé ọmọbìnrin yóò ní nǹkan nù bá. bẹ́ẹ̀. lọ. kí ló ṣẹlẹ̀? mi ò rí nǹkan kan bébì. mo dáràn. kò sí nǹkan kan bí mo dáràn. Ìgbálẹ̀ àfi ń gbálẹ̀ àdẹ̀fí ń gbálẹ̀ ilẹ̀ la fi ń gbá. mo sún wọn la. Ìgbálẹ̀ ó ti sú mi. tí wọ́n bá ń sọ pé kí nǹkan ti dókè ẹ̀mí èèyàn báyìí ó ti dókè ẹ̀mí mi. kò sí bó ṣe lè tó mi ò fẹ́ mọ bó ṣe lè jẹ́ láyé èèyàn kéré ní ẹ̀gbọ́n ẹ̀ ọkọ ẹ̀ ni mo jẹ́. at this point mi ò lè tẹ́ẹ̀kì ẹ̀ mọ́. mo sún sọ fún mi ṣé o ṣoògùn owó ni. Ọkọ mi, mo ṣoògùn owó. Oògùn kí wàá ló ṣe? Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé nígbà tí mo wà nílé ibi tí mo yá gbé, mo yá ìgbálẹ̀ lọ́wọ́ arábìnrin kan. Mi ì mọ̀ pé ìgbálẹ̀ yẹn bí wọ́n ṣe. Don't scare me of all that. À ń sọ̀rọ̀ pàtàkì ò bá mi sọ̀rọ̀ pátákó mo ní mi ò lè sùn ìwọ ti ń pariwo pálùjọ̀nù ilé ẹ̀ kí o dà pápá àbò bá mi sọ̀rọ̀ ìgbálẹ̀ kọ́ búrúmù ni sọ́dọ̀ ìgbálẹ̀ mú bẹ́ẹ̀ sọ ìyí tó bá ṣe kọ́kọ́ ni kò jẹ́wọ́ fún mi. nígbà tá àjọ̀nù tiẹ̀ ń léwọ̀ nìkan ìyẹn mà sì dà ó ti wá dọ́dọ̀ èmi náà sí mi ò lè sùn mi ò lè wo. No, I can't take that anymore. Àṣírí tó bá wà ń bẹ̀ o ní kó sọ fún mi. Listen to me, gbọ́rọ̀ ẹnu mi náà. Mò ń gbọ́. Ìgbà tí mo yá gbálẹ̀ yìí tí mo bẹ̀rẹ̀ sí ní lò ni mo kọ̀ rí pé àwọn nǹkan ìyanu kò bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ní ayé mi. Mo kọ̀ rí pé ohun ọ̀tun ló kàn ń ṣẹlẹ̀. Mo á tọ̀ pásítọ̀ mi lọ. Mo ṣàlàyé fún un pé ẹ sà kò yé mi mọ́ o àwọn nǹkan tí mo rí ẹ̀gbọ́n mi tó wà ní abroad wọ́n pè mí wọ́n invite mi mo lọ bá wọn labroad. Òun ló wá fà tẹ́gbọ́n mi tó wà labroad tó fi ronú kàn mí over 20 years wọn ò pè mí tó fi lè rántí mi. Dúró tí nǹkan tó ń sọ bá yé mi dáadáa o ní nígbà tó ti yá ìgbálẹ̀ lọ́dọ̀ neighbor látìgbà yẹn o ti wá ń rí ìyípadà brother ẹ̀ tó wá ń lo òyìnbó for the past 20 years tí ò rántí èèyàn kankan wọ́n ti kó ṣàlàyé yẹn fún mi. Ok èyí tó wá tó yà mí lẹ́nu ní o lọ bá pásítọ̀ àbí kí bá mi gbọ́ àrìn dáa. Mo lọ bá pásítọ̀ pásítọ̀ dẹ̀ ń jẹ́ kó yé mi wípé níwọ̀n ìgbà tí ohun àjèjì bá ṣì wà lákàtà mi orí ọ̀tún a máa wọlé tọ̀ mí wá oore tí mo mọ̀ àti tí mi ò mọ̀ mo máa wọlé tọ̀ mí wá ó dẹ̀ ń rí bẹ́ẹ̀. Ṣé wàá rí àwọn torí tó ń tírẹ́tì mi yẹn tó ń ṣépè fún mi yẹn àwọn tó ní ìgbálẹ̀ ni o. Ara dẹ̀ fún mi lọ́jọ́ yẹn náà mo ní kó jẹ́ ń bá wọn sọ̀rọ̀ but sweetheart dúró sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó dàbí ẹni tó gbẹ́ kòtò ni kò gbẹ́jì èèyàn tó kó sínú ẹ̀ náà ìyẹn náà ò dá lápá kò lọ fà á nígbà tí ìgbálẹ̀ ti wà lákàtà ẹ̀
Ọlọ́run dẹ̀ ti ṣe gbogbo nǹkan tó ṣe yìí. Ìyàwó mi, ṣé kí n má parọ́ fún ẹ? Òbùkù. Díẹ̀ tó nù kò ní nǹkan. Nígbà táwọn èèyàn náà dẹ̀ ti ń bẹ́ẹ̀ fà, tẹ́ dàgbálẹ̀ wọn padà fún wọn. Ọkọ mi, má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ o. Kì í ṣe pé kó wù mí kí n dàgbálẹ̀ yẹn padà fún wọn. Ẹ̀rù ló ń bè mí náà. Ẹ̀rù ló ń bà mí. Torí mò ń rò wípé tí n bá sọ pé kí n dàgbálẹ̀ yìí padà, ṣé gbogbo nǹkan tí mo ti kó jọ yìí, ṣé gbogbo ò ní tán báyìí? Though o tún ní point níbẹ̀ yẹn, ṣùgbọ́n at the same time, yọ sórí peace of mind ẹ̀ o ló ṣe kókó fún mi. Ẹni tó mà ti wáyé olùnàgún, ó náà ló yẹ kó mà ti lọ ẹ̀. Nígbà tó kọ́kọ́ rí pásítọ̀ tó lọ bá tán ní kó retain ìgbálẹ̀ yẹn, nígbà tí gbogbo ẹ̀dùn ti wá ń dọwọ́ rú báyìí, lọ bá pásítọ̀, jẹ́ kí pásítọ̀ yẹn mọ the next thing tó tún máa ṣe. O advice mi ni pé jẹ́ ká dàgbálẹ̀ onígbàlẹ̀ padà. Yes, kò lè sí wàhálà. Lọ rí pásítọ̀. Yes. Kí ló rí pásítọ̀? Já lọ rí pásítọ̀. Mo mọ̀ pé wọ́n á tún mọ nǹkan tó máa ṣe kí gbogbo kí peace lè padà. Kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ bíbí. Òbí jẹ́ sọ nǹkan kan fún mi. Mo fẹ́ fi dá ẹ lójú pé gbogbo nǹkan tọ́lọ́run ti ṣe kò ní lọ. Ó mọ̀ dí. Nǹkan tọ́lọ́run máa ti ṣe látara àgbálẹ̀ inú ó máa pọ̀. Ó dẹ̀ mọ̀ pé I read marketing. Ẹni tó bá lè ṣe marketing, wọ́n máa ń good ní accounting gan. Láti preserve gbogbo nǹkan tọ́lọ́run ti ṣe kò ní jẹ́ issue. Ó dẹ̀ mọ̀ pé tó bá sọ pé ọkùnrin tó dáa ni mí. Ó ṣe gbogbo ọkùnrin ló lè ṣe nǹkan tí mo ṣe o. Kó fi nǹkan tó hun nílẹ̀ nítorí ìfẹ́ tó ní síyàwó ẹ̀. Kíyàwó ẹ̀ ní nǹkan ó dẹ̀ máa bọ̀ ń bẹ̀ kọjọ́ máa gbé láyọ̀ àtàlàáfíà. Ìfẹ́ ni tó fọkàn balẹ̀. Ìgbálẹ̀. Kí lè wá sọ pé ó ṣẹlẹ̀ gangan? Ẹ wo tí má ṣe sọ pé ó yé mi ìran ọ̀la báyìí ni mo pa. Ṣé ẹ rántí iṣẹ́ tẹ́ jẹ́ fún mi níta lọ́jọ́ kìíní àná tèmi àtọkọ mi jọ wá? Bẹ́ẹ̀ni, lórí pé kí n má bá ẹnìkan kú jà. Ipa àwọn kan máa dìde láti fẹ́ fi ipá àbí ìjà gba nǹkan lọ́wọ́ ẹni pé kẹ́ má jà. Olùṣọ́, ẹ wà nú ẹ̀mí o. Tí n bá sọ fún yín wípé ọ̀rọ̀ ìgbálẹ̀ tó wà lákàtà mi, òun ni ọ̀rọ̀ iṣẹ́ tẹ́ jẹ́ fún mi. Ẹ wo àmì òróró yìí ò ní gbẹ lórúkọ Jésù. Ọlọ́run máa kún yín lọ́wọ́ iṣẹ́. Ẹ ní ṣiṣẹ́ ṣe o lágbára Ọlọ́run. Ẹ wo àwọn ènìyàn máa ti ń pè mí. Wọ́n máa fi nọ́mbà oríṣiríṣi pè mí. Bọ́ ṣe fi nọ́mbà kọ̀ọ̀kan náà ń pè mí lọ́sùn lọ́sùn náà ń ṣépè fún mi. Wọ́n ṣàní àwọn fẹ́ gba ìgbálẹ̀. Ṣé ti wá dá ìgbálẹ̀ náà padà? Rárá sá o, mi ò dá padà o. Kì í ṣe pé àti dá padà ní problem. Àmọ́ nǹkan tó ń ṣe mí ni pé mò ń rò pé bí a ti bá dá ìgbálẹ̀ yẹn padà fún wọn, gbogbo àwọn oore tí mò ń rí látara ìgbálẹ̀ yẹn tó ń wọlé tọ̀ mí wá kó má lọ jẹ́ pé ó máa dúró. Wọ́n wá ń dá yẹn láàmú lórí ìgbálẹ̀ náà. Ẹ wo débi pé ní ìsìn eégún a máa lé mi lẹ́nu ojú oorun. Bí eégún ṣe ń lé mi bẹ́ẹ̀ náà àwọn àjọ̀nú yọ sí mi lójú ayé gidi gan ni tí mò ń rí àjọ̀nú ni o tí mo rí ó wá di pọ́tà mi ti fẹ́ ya wèrè ọkọ mi wá rò pé bóyá mo ṣògùn owó ni. Sista mo fún. Jẹ́ ní sá. Ẹ wúlẹ̀ ká gbàdúrà. Yehova, Jésù Kristi, Michael mímọ́, Olúwa gbàdúrà fún ọmọ rẹ̀, mo gbàdúrà fún ọmọ rẹ̀. Gbogbo ọ̀nà tó lé jùlùjùlù yìí, Olúwa bá tàn ìmọ́lẹ̀ sí. Olúwa bá tàn ìmọ́lẹ̀ sí. Ní kò Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, 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 hallelujah. Ẹ jókòó. Ẹ̀mí mọ́ Ọlọ́run ọba láàyè ò ní fi yín sílẹ̀. Àmín. Aburú kankan ò ní ṣe yín. Àmín. Ẹ ní fọ́jú ọlọ́jọ́ lọ. Àmín lórúkọ Jésù, àmín lórúkọ Jésù. Bí a ti ń gbàdúrà lọ, ọ̀rọ̀ ìgbálẹ̀ yìí náà ni. Ṣé wá rí àwọn tí ìgbálẹ̀ yìí ti àkàtà àwọn bọ́ sọ́dọ̀ yín, èèyàn àwọn tí wọ́n lọ fi ìgbálẹ̀ náà ṣiṣẹ́. Tọ́lọ́run wá jẹ́ kí ó jẹ́ pé ẹ̀yin lẹ kó èrè iṣẹ́ náà. Àwọn ni wọ́n ti lọ padà lọ́rọ̀ ìgbálẹ̀ yẹn níṣẹ́kíṣẹ́. Wọ́n ti pe àwọn ogun èṣù àwọn ẹ̀mí burúkú
ìgbálẹ̀ yẹn ṣé kí n má pa wá tán yìí ìgbálẹ̀ yẹn ló ń para dàdé àjọ̀nú tó ń yọjú sí tó ń lè yín káàkiri yẹn. kí la fẹ́ ṣe kí ni ṣíṣe kí ni ká ṣe báyìí olùṣọ́ ẹ má wò mí ràn ọlọ́run ṣọ̀fà akọ̀wàmọ́ṣe. àmín. ìgbálẹ̀ náà ṣe wà lákàtà yín. bẹ́ẹ̀ ni sà. ẹ lọ mú ìgbálẹ̀ náà wá. kí lọ mú wá máa mú wá. tẹ bá ti mú dáyìí kan ọlọ́run akọ̀wàmọ́ṣe. àfikọ́ lọ́wọ́ olóòjọ́ mímọ́ kó yọ mí o. Ọlọ́run ṣàánú mi ẹ ṣe kan lè sọ ẹ ṣe mo dúpẹ́ olúwa tí wọ́n olúwa lọ́jọ́ mímọ́ ṣàánú mi o kíkọ́ gbogbo ló ṣe bí o kíkọ́ gbogbo ló ṣe mí. ègbè ni fún ẹṣú àti iṣẹ́ ọkọ ẹ̀. Olúṣẹ́gun ní bàbá wa Olúṣẹ́gun ní ọmọ ẹ̀ Olúṣẹ́gun ní ẹ̀mí mímọ́ Olúṣẹ́gun ní mẹ́ta lọ́kọ̀ ṣẹ́gun fọ́mọ Olúṣẹ́gun ní bàbá wa Olúṣẹ́gun ní ọmọ ẹ̀ Olúṣẹ́gun ní ẹ̀mí mímọ́ Olúṣẹ́gun ní mẹ́ta lọ́kọ̀ jákìrá èlìjà Olúwa ọba Olúṣẹ́gun wá ṣẹ́gun ọ̀tá fún wọn jákìrá èlìjà wá gbọ́mọ ẹ̀ sókè pẹ́lú aleluya Jehovah mímọ́ Jésù Kristi ẹ̀yin ayé Ọlọ́run ìjánu ẹ̀ á wá sí orí àpáta kábíyèsí bàbá lẹ́ni lórí gbogbo ẹ̀mí èṣù tí ó ń dá sísá Mùsùlùmọ́lá ní àmú wá sórí àpáta Michael lẹ́nu má ṣe gbérí mọ́ àmín Jésù má ṣe gbérí mọ́ àmín Jésù gbogbo ẹ̀mí òkùnkùn yìí tó dáa pọ̀ mọ́ inú gbálẹ̀ yìí tó ń ṣi iṣẹ́kíṣẹ́ nínú ìdílé sísá Mùsùlùmọ́lá orí ẹ̀ tẹríba wọ́n níbi náà bá wọlé òkùnkùn máa ń pààrà ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe mú wá sórí àpáta yìí tá à ń finá sí ẹlẹ́ni gbogbo náà bá ṣe ṣiṣẹ́ báyìí kó má tún gbérí mọ́. àmín lórúkọ Jésù. gbogbo náà bá ṣe ṣiṣẹ́ kó má tún gbérí mọ́. àmín Jésù. sísá Mọ́sún ògbúdọ̀ tó rí dààmú mọ́. àmín o. láti ẹni àtẹ̀yìn àtẹ̀mí àti ìyá èṣù láti ẹni. àmín lórúkọ Jésù. gbogbo ẹ̀mí òkùnkùn kó tẹríba. àmín. kó tẹríba. àmín. gbọ́ aláṣẹ ọ̀run. àmín. Jésù Kristi Olúwa wa. àmín. òun ó yá ẹ mú ìgbálẹ̀ yẹn fi sí orí ibẹ̀ yẹn kẹ́ fi tì wá. ẹgbà alára yín lè máa fi náà sí i. a sun ìwọ ìgbálẹ̀ ní orúkọ ti bàbá. mímọ́. a sun ìwọ ìgbálẹ̀ ní orúkọ ti ọmọ. mímọ́. a sun ìwọ ìgbálẹ̀ ní orúkọ ti ẹ̀mí mọ́. mímọ́. bá a ṣe ń dáná san lónìí kí o má ṣe gbérí mọ́ ẹ̀kọ́ rẹ̀ áfíríkà. kẹrẹ finọ́ọ̀sì. ṣé kí n sọ kándù yẹn síbẹ̀ ni. ẹ̀kọ́ rẹ̀ áfíríkà tó fi máa jù láti ìsàlẹ̀. ẹ má fòyà bẹ́ẹ̀ ni. a sun ìwọ ìgbálẹ̀ ní orúkọ ti bàbá. mímọ́. a sun ìwọ ìgbálẹ̀ ní orúkọ ti ẹmọ. mímọ́. a sun ìwọ ìgbálẹ̀ ní orúkọ ti ẹ̀mí mímọ́. mímọ́. ogun tó ti ṣẹ́ ní ẹni kò gbúdọ̀ gbérí mọ́. àmín Jésù. ogun tó darapọ̀ mọ́ ìwọ ìgbálẹ̀ yìí tí ò ń dààmú sísá Mọ́súnmọ́lá bí a ṣe fi iná sínú ìgbálẹ̀ tó jó òrẹ́jọ́ gbogbo náà jó wálẹ̀ òrẹ́jọ́ jó wálẹ̀ òrẹ́jọ́ jó wálẹ̀ òrẹ́jọ́ jó wálẹ̀ òrẹ́jọ́ jó wálẹ̀. ajé ni mo pè kó wá bá mi gbé ajé owó ni mo pè owó ni mo pè wá bá mi gbé o mo mọ orúkọ tájé ń jẹ́ mo mọ ohun tájé ń jẹ́ ọwọ́ ẹ̀pẹ̀ wáyọ̀ ni owó sí ìgbálẹ̀ ni o ìgbálẹ̀ ni o ìgbálẹ̀ àfi ń gbálẹ̀ àfi ń gbálẹ̀ àdẹ̀fi ń gbálẹ̀ ilẹ̀ la fi ń gbá ìgbálẹ̀ o tọ́ba ń lò láyé jẹ́ ń bá wọn ní. tọ́ba ń lò láyé jẹ́ kí n bá wọn ní o. ó ṣe kókó ó ṣe pàtàkì nínú ayé ọmọ ènìyàn. owó la fi ṣe ohun gbogbo láyé.